لبيك اللهم لبيك. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú tí mo ti Saheed Shittu wípé ìlànà súnà ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ò jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ní pé àǹfààní ìsọdíẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 9461 18721 tàbí +447 9461 18722 àràfà 2020 Save Your Soul là ń bá lọ. Masha Allah. So wọ́n ti tún kó another set of wood dé. So lẹ́yìn ilé wọ́n tún máa kó omi wá. Ṣé bẹ́ẹ̀ lọ kó yòókù wá tẹ́ bá ti kó ẹ bá jẹ́ lè tán àbí? So ẹ máa supply gbogbo ẹ̀ lẹ́nìí. Alhamdulillah. So lẹ́yìn ilé báyìí kí àwọn carpenter kan bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀la ni. Ẹ máa ti supply gbogbo igi yẹn tán. So táwọn carpenter náà bá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ within 5 days inshallah bí kò dé rántí lọ. Ayé kan parí roofing kò tán bẹ́ẹ̀ kí àwẹ̀sà tó bẹ̀rẹ̀. So àti fẹ́ kí kódà tó bá ṣe ṣe ká da Gerard kó Gerard kó pẹ́ kó ju sí ìjọ méjì lọ tó máa fi tó sí ìjọ mẹ́ta. So ẹ̀yin àwa ẹ̀yin bàbá wa gbogbo àwọn yẹn tẹ́ ń gbìyànjú lórí iṣẹ́ mọ́ọ̀sì ẹ̀tẹ̀ ríbi tẹ́ bá dé báyìí. So ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí n ṣe oníṣẹ́ ibi tẹ̀sí bá dé náà ní jóun. So ká sì bò lórí yìí náà ni tá bá ti bò lórí gbogbo ohun tó kù interior ni a mọ̀ ṣe máa lára ni. Kódà wá kó yìí náà ó sì tún kù tó máa kó wa tó jù báyìí lọ pẹ̀lú rí bí ilé yẹn sì tóbi tó. Kódà ẹnìkan ti ń sọ fún mi pé ṣé ó sì jẹ gbogbo àdúgbò pákó ìlàfẹ́ ìdílé lórí àníyàn. Wọn kò tí ì kó wa tán ọkọ̀ yìí sì ó sì ṣe kọ́ wálẹ̀ méjì sí lẹ́yìn ilé kọ́ tó wálẹ̀ kan sí ilé méjì sí lẹ́yìn ilé. So kò dẹ̀ sí ní tí àfi oríṣẹ́ yìí náà sí tí ó bá jẹ́ pé sọ́pọ́ọ̀tì èmi àtẹnìkan sì sọ̀rọ̀ tán bí gan sí tẹ́ni ẹ̀ ń sọ fún mi pé mọ́sálásí sáwọn ará Saudi ni mo ní àwọn Saudi kọ́ iṣẹ́ ìbílẹ̀ láì ni o ẹ̀yin náà bá wa dá sí o àfi iṣẹ́ ìbílẹ̀ láì bọ̀ ń jẹ́ tán ti bẹ̀rẹ̀ mọ́sálásí wọ́n ní mọ́sálásí yìí kò dúró wọn Saudi àbẹ̀wé private ẹnìkan ló bá ní mọ́sálásí ẹni ẹ ló máa ń kọ́rọ̀ mọ́sálásí báyìí tí ó jẹ́ parí ẹ̀ ẹni kìí ṣe ẹnìkan o gbogbo èèyàn lọ kọ́ tó dẹ̀ dáwó láti kọ́ tó sì fi ń lọ tí ó dúró àwọn yìí náà ni o àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni bọ̀dì tó bá ná owó kan sí ẹni tó bá dá sí roofing tó dá sí tókè náà tá à ń ṣe wáyé ibi roofing yẹn náà bá ṣe wà náà lẹ́ni yẹn ó sì máa gbá ládá ó dà gẹ́gẹ́ bí ẹni tó dá sí foundation ni ẹni tó ṣe omi ẹni tó kó blọ́ọ̀kù wá gbogbo aspect tí òǹkálùkù ń dá sí lára lé so gbogbo aspect yẹn náà òun náà ni ó ti máa gbá ládá. So especially atúndúpẹ́ lọ́wọ́ bàbá wa kan tó tiẹ̀ jẹ́ pé àwọn láti ilẹ̀ títí tó fi débi tó dé yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ṣe bẹ́ẹ̀ o even though bàbá tí wọ́n kọ́kọ́ mú mention sìmẹ́ǹtì tó fún wa ní sìmẹ́ǹtì nígbà tá à ń ṣe decking tó ti gbọ́gbọ́n tó ti promise 200,000 àdúpẹ́ lọ́wọ́ yín o ẹni tí wọ́n sọ̀rọ̀ ń pa gan Alhaji Eniola gbogbo every aspect náà ti ń involve lára mọ́sálásí. So látòrí foundation ni látòrí bá ṣe mọ blọọkù dókè ni bá ṣe káàsì parapet ni gbogbo single iṣẹ́ tí bíríkìlà bá ti ṣá sí ń bẹ̀ àwọn náà ni ọ̀dẹ̀rẹ̀ wọn tó tún wá jẹ́ àsìkò tá a wáyé. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àdúpẹ́ lọ́wọ́ yín o
ẹ ṣé o. So iṣẹ́ yìí kì í ṣe mọ́sálásí ẹnìkan, ó wu Ọlọ́run ni. Even though àwọn tó ń kọ́ especially àwa tá a wà ń bẹ̀ gan, ó wá wu Ọlọ́run ni, ó wu àwa ni pé ká kírun ń bẹ̀, tó bá wu Ọlọ́run ni ó gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wà ńkọ́, ní tó kálukú sí lẹ́ẹ̀mẹ́ẹ̀kan yóò lọ mọ́ bá ní ọjọ́ iwájú. So mo sì bá Alfa Saheed sọ̀rọ̀ gbangba tó dórí irúfin yẹn pé ṣé àní dá iṣẹ́ yẹn dúró báyìí pẹ̀lú àsìkò tá a wà yẹn. Wọ́n ní àní dá dúró o, a lè dá dúró, a ṣe ni ọdún kò sówó kankan lẹ̀, a máa ṣe ni. Kí n sọ fún ní gígùn tí ẹ sá mọ̀ kó kí wá náà káwọn kápẹ́ńtà máa bẹ̀rẹ̀ ṣẹ́ lọ. Àwọn èèyàn máa turn up, alhamdulillah àwọn èèyàn sì ti ń turn up, but ibi tá à ń lọ sí tún jìn. So mọ́sálásí gẹ́gẹ́ bá yìí sọ kì í ṣe tẹnìkan o, kódà ẹni tó lóhùn ṣagbátẹrù ẹ̀ gan kì í ṣe tẹ̀. Tó bá ti parí ẹ̀ tán yóò padà sí ibi tó wá lọ. Ó lè jẹ́ pé àwọn ará àdúgbò yìí nìkan náà máa jàǹfààní ẹ̀ tó pọ̀ jù, àwọn náà náà tiẹ̀ máa jẹ́. Ṣùgbọ́n so opportunity ni fún àwọn náà. Ẹnìkan náà ló sọ̀rọ̀ ìfitọ́rù nísìnyí, ló ló ń jẹ ìfitọ́rù wípé a máa rí àwọn kan máa jẹ́ mẹ́ sí gbogbo àwọn tó bá ń jẹ́ mẹ́. Wọ́n lá pé mọ́sálásí yẹn wà ní, wọ́n lá pé nìkan involve nínú foundation ni. So wọ́n lá pé ẹnìkan involve ó kó blọ́ọ̀kù sílẹ̀ ni, wọ́n lá pé ẹnìkan wà náà tó rarin ni, wọ́n lá pé ẹnìkan gbẹ́kànga ni, wọ́n lá gbogbo yẹn yìí ló fún àwọn ará àdúgbò yẹn àtàwọn mùsùlùmí náà ní irú opportunity báyìí. So n tó kálukú wá ń dá sí kálukú. Ṣé ẹ ti mọ járin igi yẹn papọ̀ báyẹn? Ẹ mọ̀ kó papọ̀, ẹ kó 2x4 sẹ́gbẹ̀ kan ni, ẹ mọ̀ kó sí lórí. Báwo lẹ ṣe lè já lé lórí? Ẹ kó sẹ́gbẹ̀ mẹ́ yẹn ni. Ẹ wò, ẹ wá sọ fún ẹ kó sẹ́gbẹ̀ mẹ́ yẹn, má jẹ́ kan já papọ̀. Wọ́n sì lè já lé lórí. Ẹ já sẹ́gbẹ̀ orí ẹ̀ lẹ́ já sí náà. Ẹ já sẹ́gbẹ̀ kan mẹ́ yẹn. Gbàlẹ̀ fẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Ibi mo ti yà náà ni pé gbogbo tó ń kálukú ń ṣe, mo mọ̀ pé anybody tó náwó sínú sórí project ó ná lillahi wa rasuli, ìsìnkú nítorí ẹnìkankan àbí kẹ́nìkan ọmọ ẹnìkankan. Lórí mi tí mo ń sọ̀rọ̀ kò sẹ́ńtà àjẹdára wa mọ̀, bọ̀ èèyàn bá ń bẹ̀ iṣẹ́ tí èèyàn ti síwájú. So tó bá rí bẹ́ẹ̀ náà, kálukú náà ò ṣe gbogbo nǹkan tó bá ṣe nítorí Ọlọ́run yóò bá ń bẹ̀ náà ni. So abẹ gbogbo àwa tá à ń support lórí iṣẹ́. So ká má jẹ́ kó rẹ̀ wá, ká jẹ́ ká parí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run náà ni ó gbé kalẹ̀, òun náà ni ó dẹ̀ parí ẹ̀. Tí a bá kàn so mọ́ èèyàn pé mọ́sálásí Safe Your Soul, Safe Your Soul member nìkan ni ó kírun níbẹ̀. Ó ṣe é ṣe kó jẹ́ pé Safe Your Soul member tí ó kírun níbẹ̀ gan ó lè mọ́ ju 2 àbí 3 àbí 4 lọ, tí ó máa rírun kí ń bẹ̀ gan lẹ́fírí jùmọ̀ àti gbogbo wọn tí wọ́n kì í kọ́. Míìwá tẹ́ bá wo àdúgbò yìí dáadáa, ilé kan ni wọ́n ń kọ́ lọ lọ́ọ̀kan yẹn lẹ́yìn ìgbà tí mọ́sálásí bẹ̀rẹ̀ náà ni. Inú ọgbà tẹ́ ń wò yìí náà àwọn náà ti kó blọ́ọ̀kù wá. Orí tí mo ti dúró yìí náà àwọn kan náà ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Ẹ ti rí ilé méjì náà ló tún wà lọ́ọ̀kan yẹn. Àwọn méjèèjì náà ẹnìkan ló ti gbé títí ẹ̀ dé linted yẹn, ìkejì náà ti start foundation. Ọ̀kan náà tún ní tẹ́ ń wò yìí lẹ́nu ìgbà tí mọ́sálásí dádúgbò ni gbogbo ilé yìí wù pátápátá. Míìwá ó ti kó oríire bá wọn. Blọ́ọ̀kù kan náà lẹ́tún rí tó tún jálẹ̀ ní ọ̀kan tẹ́ ń wò yẹn. So ìyẹn ni pé mọ́sálásí yìí ò ti bẹ̀rẹ̀, àwọn èèyàn tí máa kírun bẹ́ẹ̀ ni. Táwọn èèyàn bá ti wá ń kírun bẹ́ẹ̀ táwọn ń kọ́, báwo lẹ ṣe rò pé ó máa rí? Ìwá ṣe ọgbọ́n títí wa náà tí ìbá ṣe pé Allah subhanahu wa ta'ala ló ṣe. So ní tí adẹ́sí fi ń pera wa sí orí ọ̀rọ̀ mọ́sálásí kí gbogbo wa máa contribute. So ẹni pé ó ṣeé ṣe ìkárẹ́ nìkan tó sọ pé òun máa gbé gbogbo kínní ìlà tó kéde lẹ̀. A lè rí yàn dáadáa tí ó sọ pé ẹ má jẹ́ nìkan kan náwó mọ́, bọ̀ ìbéèrè mi ni sẹ́ni ìyín nìkan ló ní ìdíládá ni, sẹ́wà ìkú náà ò ní ìdíládá ni. Òṣòwò tó kéré jù kódà bí èèyàn san 1000 owó ẹ̀ wà lára mọ́sálásí nìyẹn. So kódà ó wo èmi kó jẹ́ pé every aspect àti foundation àti blọ́ọ̀kù àti roofing
àti decking àti gbogbo ẹ̀ ní máa involve nínú ẹ̀ torí pé tí n ṣe ń gba ládàá lára foundation ní màá gbà lórí roofing ní màá gbà lórí tiles nígbà tó lọ́ndẹ̀ ti ṣe pé àwọn kan ti gbé àwọn yẹn tọ̀ àná ní ládàá rẹ̀ èyí táwa náà bá kópa ń bẹ̀ Ọlọ́run padà ṣe fún àwa náà ní ìrọ̀rùn. So inshallah bí kudratillah pẹ̀lú ló yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú support yín ẹ̀yin èèyàn wa pẹ̀lú support yín pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lẹ́ẹ̀kan sí. So inshallah wọ́n máa jáde pé léni wọ́n sì ti já pé léni báyìí by ọ̀la tomorrow báyìí àwọn kápẹ́ntà máa bẹ̀rẹ̀ àmọ́ ètò iṣẹ́ yẹn náà la máa fídíò wọn máa fídíò ẹ̀ lókè àmọ́ ṣe kápẹ́ntà wá sì ti bẹ̀rẹ̀ roofing ẹ̀ possibility wà o ká padà roofing ẹ̀ lábàdé tí roofing ẹ̀ tán ẹ̀ sì lè máa tú àwọn náà gbogbo iṣẹ́ yòókù ká mọ̀ sí lára torí mo tún gbọ́ pé afọ́sáìdì ní ẹnìkan ti sọ́gbọ́n ti èlò ní gbogbo táìsì ibẹ̀ kan lọ sí wọn kan láwọn máa ṣe dóòmù òkè lábàdé ti roofing ẹ̀ ó bá ràn wá lọ́wọ́ Gerard kí ló kù mọ́. Alhamdulillah ṣe ti parí dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹni pọ̀dìtọ̀ náà kó dà kó jẹ́ 500 naira lọ náà sí mọ́ṣáláṣí jazakumullahu khairan ìdúpẹ́ tí wà tó nǹkan kan bí ó sì àdá tí Allah subhanahu wa ta'ala máa fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí gbogbo àwọn tá lò náà ti kó dé yẹn ìṣó ti wà ní ọkọ̀ ìṣó lẹ́rí tó wà ní ọkọ̀ náà láti kó dé yẹn so a máa ti tẹ̀lé kí n kú báyìí kápẹ́ntà wa bẹ̀rẹ̀ ṣe nìyẹn so Ọlọ́run ṣe ní rọrùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ẹ má bínú pé ó ṣe àárọ̀ a ní ó ṣe àárọ̀ ìgbà wo ni kò ń ṣàárọ̀ níwájú Ọlọ́run àtàárọ̀ àtọ̀sán kò sígbà téèyàn ò lè sọ̀rọ̀ àwọn kan ní wọ́n lè ní ó ṣàárọ̀ Monday ìròrí Yorùbá nìyẹn láàárọ̀ Monday ìròrí tiwọ́ nìyẹn o ṣèbí láàárọ̀ Monday ló ń dìde lọ mọ́ṣáláṣí tó lọ ń kírun bẹ́ẹ̀ kò sígbà tá a lè sọ̀rọ̀ tó bá ti jọmọ́ bí ọ̀rọ̀ títọ́ ọlọ́njọ́ máṣá ìṣíjú àánú ẹ̀ wo gbogbo wa ọlọ́njọ́ máṣá ìdú gbogbo wa nú gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tẹ̀tí ń sọ̀pọ́tì òdodo ti pẹ́ kọ́lọ́njọ́ bá wa kún yín ọlọ́njọ́ bá wa yọ́nú sí yín o ọlọ́njọ́ má bà gbogbo yín nínú jẹ́ ìdáwọ́lé yín ọlọ́njọ́ máṣá ìjó máa yọrí sí dáadáa gbogbo ẹ̀yin tẹ̀tí ń kúnṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ti pẹ́ kọ́lọ́njọ́ bá wa kún yín ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ń sọ̀pọ́tì iṣẹ́ Ọlọ́run kọ́lọ́njọ́ bá wa sọ̀pọ́tì ẹ̀yin náà o iṣẹ́ Ọlọ́run yìí kò ń ṣiṣẹ́ èèyàn kan torí tá bá sọ̀rọ̀ bọ̀ tó bá ní kí ni mo wá ṣe Nàìjíríà ohun tí mo wá ṣe Nàìjíríà náà ni ọ̀rọ̀ mọ́ṣáláṣí wa yìí kò sí tí mo wá ṣe Nàìjíríà ju ọ̀rọ̀ mọ́ṣáláṣí lọ pé bí mọ́ṣáláṣí wa yìí ṣe máa bó ṣe máa tẹ̀síwájú a dẹ̀ dúpẹ́ fọlọ́run pé bá ṣe ń sáré lórí ẹ̀ Ọlọ́run ọba dẹ̀ gbà Ọlọ́run ọba láàánú ó padà gbà fún wa náà tó ń jẹ́ àmà ṣe kí ni o ká máa rí ṣe àdúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ọba ṣe kí ni o ó gbà fún wa alhamdulilayi a dẹ̀ ń gbìyànjú bọ̀ láti foundation láti ilẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ kúnṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tó fi débẹ̀ kọ́lọ̀ ìjọba wa kọ́ ẹ̀yin náà lọ́wọ́ àwọn ìyá wa àwọn bàbá wa tí gbogbo wọn dìde lọ́tún lósì tó ń dìde lọ́tún lósì pé kíṣẹ́ Ọlọ́run máa lọ kọ́lọ̀ ìjọ máṣe bá wa kọ́ ẹ̀yin náà lọ́wọ́ ọlọ́njọ́ bá wa kọ́ ẹ̀yin lọ́wọ́ Ọlọ́run bá wa sọ̀pọ́tì yín ọlọ́njọ́ bá wa sọ̀pọ́tì yín o bá wa dùn gbogbo yín nú kò wá sí nǹkan kan tó kéré jù tí èèyàn bá ná fọ́lọ́run tí ò ní gba ẹ̀san ẹ̀ tọ́lọ́ Ọlọ́run ọba ló sọ nínú Kùránì Karim Ọlọ́run tó ní mọ́ni àmìlà sọ́ọ̀lì yá falinọ́ọ̀sì ẹni tó bá ṣe dáadáa ó ṣe fẹ́mi ara ẹ̀ ní wàmọ́nà àṣà àfáàní yá ẹni tó bá ṣe dàkejì náà fẹ́mi ara ẹ̀ náà ni
wa man rabbuka bisolami lil abid ọlọ́run ọba ò ní ṣe kíni o kò ní ṣàbòsí fẹ́ rú ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ìwọ̀nba kí náà porúkọ fídíò la máa ra ṣe lórí kíní tí ò ní pọ̀ jù kémi náà kọ́ tiẹ̀ fẹnu sí ohun tó ń ṣẹlẹ̀ náà ni kò ń ṣe pé bóyá èmi náà fẹ́ pẹ́ ń bẹ̀ láàárọ̀ ìtorí mò ń lọ síbẹ̀ yẹn láìpẹ́ yìí sìn ìgbà tán ti kógi dé báyìí tọ́lẹ̀ ti sẹ́ndì ẹ̀ sí mi ó yẹ kémi náà wà ní ibẹ̀ kan máa kan ibẹ̀ lọ lójú wa nígbà tí a ní ká máa kan bẹ̀ lọ kápẹ́ńtà òun chájì wa lówó ńlá ìwọ tó bá mọ̀ ń pa kápẹ́ńtà tó lè kan lé o lè wá o kó wá fẹ́ tó wá fẹ́ fi ṣe fíṣẹ̀ bí láì bó tẹ̀ jẹ́ pá máa fún ẹ lówó bó tẹ̀ jówó tó ní gbowó púpọ̀ èèyàn tó fẹ́ bá a ṣe tó náà fẹ́ bá a kan lé ó ní 250,000 ló máa fi kan igi yẹn pẹ̀lú kíní jẹ̀ráàdì yẹn láti ṣe iye tó pè fún wa nìyẹn àní kan igi lásán 250,000 tí wọ́n bá ti wọ́n jù a lè rí inú àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé ó lè ṣe fún wa cheaper than iye tí wọ́n pè tó jẹ́ pé onítọ̀hún fẹ́ ṣe fọ́lọ́hún tòrò ń ṣe pé kíní kan òun náà ló ti ń bá wa iṣẹ́ ti pẹ́ o tó máa kàn ń chájì wa lówó tó máa ń bu owó lé wa gbà tó débi eléyìí tó ti ń rí pé iṣẹ́ ti fẹ́ parí òun ò ní rówó kankan bẹ̀ mọ́ bí alára ẹ jẹ́ kó ń gba finishing lọ́wọ́ wọn ó náà fẹ́ gba 250,000 tàbá wá rí bricklayer tàbá wá rí carpenter tó gúdù tó mọ̀ ń pa ẹ̀ tó lè fọlọ́ tó lè àfáàwà Kẹ́hìndé àfáàwà Táíwò àbí Kẹ́hìndé lẹ́nu àfáàwà Táyé ọmọ bàbá wa Détúnjí ọmọ bàbá wo Olúbàdàn ọlọ́run ní járánkì yín láíláí àwọn nìyẹn àwọn ti wà nìyẹn ṣé kápẹ́ńtà ni ẹ jẹ́ ká tan nọ́mbà ẹ jẹ́ ká tan fóònù lẹ́gbàá yẹn ṣé káfíńtà lẹ́ni tó ṣe pé nọ́mbà tó call àwa tan fóònù ńlẹ̀ ìwọ́n tó wá fẹ́ gba fíṣẹ̀ bí láì fi wálẹ̀ fọ̀ náà wò wọ́n tún ti múná dé bọ́ ṣe múná lọ ní Nàìjíríà náà múná dé tí náà bàbá múná lọ wọ́n á tún padà múná dé Allahu Akbar lọ́jà aṣoríire mo ti fẹ́ tan nọ́mbà tó call fún yín o bí a nọ́mbà engineer lè la máa fi bẹ́ẹ̀ bismillah bí a nọ́mbà engineer la máa fi sí orí system wa at the end of the day àti ìmọ̀ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ assist iṣẹ́ ẹ̀yin tẹ́ ń ṣe carpenter bàbá wa kan ló kọ́ bẹ̀ pé number to call àfi number brother wa Ahmed Adébáyọ̀ àwọn náà send ní pé ká fi nọ́mbà síbẹ̀ a máa fi nọ́mbà síbẹ̀ ń sìn admin ẹjọ́ àbáwọn ipò yìí ń sùn ní àwọn ti sùn tí wọn àwọn admin ò tí jì ẹ máa kú ojú oorun àwọn admin ò tí jì lọ́tún lọ́sì a fi nọ́mbà bẹ́ẹ̀ fún yín mọ́ ń bọ̀ ẹni tó bá mọ nọ́mbà kíní program ṣáwọn admin yìí ń sùn ní àbí wọ́n ti jí àbá kó ojú oorun ni àbẹ̀wò náà ṣe ọ̀rọ̀ wọn ò fẹ́ yé wa o kọ́lọ̀ ń ṣàánú wa a máa fi nọ́mbà síbẹ̀ fún yín ní lẹ́sẹ̀yìn fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé fún sọpọ́tì iṣẹ́ ọlọ́run yìí àbí ẹ fẹ́ bẹ́ẹ̀ bí kápẹ́ńtà tó gùd láti lè fi kan kíní léyìí torí iye tó ọkùnrin yẹn chájì wa yẹn owó yẹn ṣe kíni o ó ti gara jù ó dàbẹ̀ pé ó fẹ́ gbẹ̀mí wa ni tí ó bá yẹ pé ó fẹ́ gbẹ̀mí wa ni ó ní ká lọ mú 250,000 ní pé òun fẹ́ fi bá wa kan òun lòun máa gbà wọ́n dẹ̀ ti ń dé wa mọ́lẹ̀ ti pẹ́ bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ yìí èèyàn ọkàn lè rí wa dé mọ́lẹ̀ mọ́ èèyàn ọkàn lè rí wa dé mọ́lẹ̀ mọ́ gbogbo ẹ̀yin aleykum salam níbo lẹ́wà á ti wà lórí program ṣe free
níbo lẹ wà àwa lórí program àbí kò possible. wọ́n ní di nọ́mbà ẹ̀kọ́ tẹ bá mi táàgì nọ́mbà mọ́ bẹ́ẹ̀ nìkan báyìí nọ́mbà nìkan wọ́n ní di nọ́mbà. Salaam alaikum. ń bọ̀ ẹ̀yẹ́ kí n pe admin ilé tí ó ti long gbogbo wọn ti busy jù kọ́lọ̀ ń jọ mọ́ṣẹ́ ṣàánú wa ẹ̀yin tẹ́ bá mọ nọ́mbà yẹn ẹ lè fi síbẹ̀ èèyàn kọ́ sọ pé àwọn máa send 100,000 as well. Hello, salaam alaikum. mi ò dán kankan orí program la wà èèyàn kọ́ sọ pé àbí kí náà kọ́ síbẹ̀ kọ́lọ̀ ń bá wa kún ọlọ́run bá wa kún àwọn brọ́dà wa tó náà fẹ́ igi tata ní kọ́yìn kó wá gan àti fún wọn lówó igi àti fún wọn lówó igi tán o akọ̀tí ẹ̀ ní kọ́yìn kó wá náà ni àwọn tó promise wa lówó èèyàn kan lọ́yìn náà yìí fún wa ní owó lórí ibẹ̀ òkè wọ́n ti ń tágì ẹ̀ fún mi First Bank account ilẹ̀ gbé síbẹ̀ yẹn kọ́ la sọ àní nọ́mbà tó máa pè wọlé ẹ lọ tágì nọ́mbà First Bank alájà orí program mo wà ẹ bá wa tágì nọ́mbà program mọ orí ibẹ̀ program ti ok àwọn admin àwọn gbogbo admin ti ń jí ẹ kú ojú oorun wọ́n ti ń tágì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ program ń lọ lọ alright salaam alaikum kọ́lọ́njọba wa kún gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òdodo lọ́wọ́ ọlọ́njọba wa support yín ìdáwọ́lé gbogbo wa ọlọ́njọ máṣe àjọyọrí sí dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ti ń kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ní pín yín pa bí àṣà wọn bàbá wa nílẹ̀ Yorùbá ọlọ́run ní pín yín pa ọlọ́run ní járánkì yín láéláé àní èèyàn kan kọ síbẹ̀ yẹn pé àwọn máa fún wa ní 100,000 naira àbí kí náà kọ́ ń sìn ọlọ́run bá wa kún wọn ìdùnnú ayérayé kọ́lọ́njọba wa ṣe fún wọn èyí tó ń fẹ́ kọ́lọ́njọba wa ṣe fún wọn ọlọ́run wọlé agbára wọlọ́ no sim kẹ èyí tẹ́ fẹ́ kọ́lọ́njọ kó má fi ṣàdánwò fún yín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim iṣẹ́ ọlọ́run rèé fún gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ àti support iṣẹ́ ọlọ́run bó dẹ̀ ṣe ń lọ yẹn bó ṣe máa lọ náà nìyẹn tá bá parí mosque tán láṣẹ ọlọ́run tó ti dúró nínú school tí mo ní mo fẹ́ ṣe a máa kọ́ health center síbẹ̀ Islamic health center síbẹ̀ fún àwọn tó bá ní pèníjà àìsàn tí ẹ pé wọ́n lè wá fún ibẹ̀ tí wọ́n fi ń charge àwọn èèyàn lówó ńlá owó rẹpẹtẹ nígbà míì lórí àwọn nǹkan míì àwa máa ṣe tiwa tí epo tó máa rọjú fún àwọn mùsùlùmí àtẹni tí ò kì í ṣe mùsùlùmí ká fi ran ara wa lọ́wọ́ torí pé kò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kan ló máa jẹ àǹfààní dáadáa gbogbo everybody ló entitled sí a gbọ́dọ̀ sí pé àwa mùsùlùmí nìkan ni a gbọ́dọ̀ fi ṣe ìrànlọ́wọ́ fúnra wa ẹni tó bá jẹ́ mùsùlùmí àti ẹni tí ò kì í ṣe mùsùlùmí náà èèyàn kan náà ni gbogbo wa torí pé kí ni mọ́ṣáláṣí tá à ń ṣe yìí kò ń ṣe mùsùlùmí nìkan ló sọpọ́ọ̀tì àti ẹni tí ò ṣe mùsùlùmí náà sọpọ́ọ̀tì kíní wáyé salamu aleykum wa rahmatullahi wa barakatuh. programu náà lẹ pè báyìí. ẹni tó ní kọ́ pè yẹ àfa ahmed tó ní kọ́ pè ó tó fa 100,000 sí wa tẹ́ bá lọ wo mẹ́sẹ̀gì yẹ ó kọ́ mẹ́sẹ̀gì fẹ́ 100,000 àbá sáyẹn tó sí ìrìkà. orí programu mo ti ẹ̀sà orí ẹ̀ náà ni mo wà báyìí. ok ẹ̀yàn kọ́ àbá ahmed yẹ tó náà tó ní please give us the number lísì àbá ahmed yẹ náà àbá ahmed yẹ sì wọ́n ti send sórí mẹ́sẹ̀gì pé àbẹ́ fún 100,000 ẹ wò lórí program. ok account number tó máa bá wa fi sí náà ni ó wà lórí
òun náà ló wà lórí screen báyìí torí pé life náà la wà báyìí. Brother wa kan náà fẹ́ fún wa ní 100,000. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ support iṣẹ́ Ọlọ́run kọ́lọ́ ń jọba wa support yín o kọ́lọ́ bá wa kún yín o. Okay, náà àwọn náà máa send owó láìpẹ́ ká. Ẹ ṣe púpọ̀ sà. Inshallah. Torí pé bàbá ṣe ń kan. Màá send 10,000 ṣe é sí. Tó Ọlọ́run bá bùkún yín sà Ọlọ́run bá dùn ògbó yín. Ẹ tó ní sí púpọ̀ kúrò sí pẹ́ńtà má ti stop wa mi. Ẹ má rẹ̀ yí kọ́ ni mo ń bá yí bàbá wa o. Ẹ máa rí Musliudeen Subar Ọlábàmíjì máa send owó sí ṣe é sí. Ẹ ṣe púpọ̀ sà Ọlọ́run bá dùn yín sà ẹ ṣe púpọ̀ sà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Brother wa Musliudeen Subar kọlọmba bùkún yín ìdáwọ́lé yín kọlọjọ máṣá ìjọ yọrí sí dáadáa ọlọmọ jaranke yín láéláé gbogbo ibi tẹ́yin náà bá ti ro ọkàn rí kọlọjọ bá wa ṣe fún yín ibi tẹ́ ro kàn sí àti ibi tẹ́ ro kàn sí kọlọjọ bá wa ṣe fún yín bẹ gbogbo ẹ̀yin tẹ́ ti ń support tipẹ́tipẹ́ àfàwà Táíwò àfàwà Kẹ́hìndé Ọlátúnjí àwọn ní jíǹsì nìyẹn ní kí lórúkọ ẹ̀ ní Madlas ọmọ bàbá wa Adétúnjí ọmọ bàbá wa Kábíyèsí Adétúnjí ọmọ bàbá wa Ambali ìlú Ìbàdàn náà la wà yìí Ọlọ́run ní bàálù Ìbàdàn jẹ́ Ọlọ́run ní bàbá wa náà nínú jẹ́ ìdáwọ́lé bàbá wa ọlọ́njọ́ wọ́n ṣàjọyọ̀ sí dáadáa àwọn bàbá tó ń tírẹ̀nì àwa lẹ́kọ̀ọ́ nìyẹn bàbá wa Kábíyèsí ọba ìlú Ìbàdàn nígbà táwọn wà lẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéékèèké gbà yẹn táwọn náà bá ń dá wa lálẹ́ ládùúgbò àwọn ọmọ ẹ̀yàn ọmọ yẹn tó máa mú pankẹ́ tó máa bá wa wípé ẹ̀yàn ọmọ yẹn stop rọ́dọ̀rọ̀dọ̀ lágàrà wù ọlọ́wọ́n nípa bàbá wa náà fún wa báyìí aleykum salam hold on bàbá wa ọba ìlú Ìbàdàn kọ́lọ́njọ́ bá wa yọ́nú sí yín ọ̀là la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ara àwọn ọmọ tó wá bílẹ̀ náà ni wọ́n tó wá já wọn tiwa tínú wọn ń dùn sódòdó kọ́lọ́njọ́ má jára kí bàbá wa ọba ìlú Ìbàdàn tó salamu aleykum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. À ń gbọ́ yín láti United Kingdom. Ẹ kú iṣẹ́ ládá o. Àwa nìyẹn sà. Àwa silent wash á ní. Ẹ̀yin kan tún silent ẹ tún wash. Ẹ̀yin ẹlẹ́yin kan. Ẹ̀yin lẹ́yìn silent. Ẹ̀yin lẹ́yìn tún wash. Àwa la silent jù. Kí ló dé? Ìyàwó mi ti wá láàkì program yìí jù. Ẹ wo, èmi ló sọ pé kẹ́ ẹ bó ti 100,000 fún àkáǹtì yẹn sí náà. Tó o ti ṣe lulẹ̀ wò ń ló dún la láti ẹgbẹ́ kẹwù sínú báńkì wá ń fi o. Àti inú àkáǹtì ìyàwó mi ni mo ti jù. Tó tú Ọlọ́run bá pọ́n ilé o brọ́dà wa ìwọ́n fún wa ní 100,000 naira fún iṣẹ́ Ọlọ́run tá à ń ṣe lọ́wọ́ fún kíkọ́ fún kíkan igi tá a fẹ́ kàn sí orí ilé Ọlọ́run àgbáyé la máa ṣe wá ara Gerard Ọlọ́run bá kún yín o. Lágbára Ọlọ́run àjọ máa ṣe Gerard náà níṣẹ́. Láṣẹ Ọlọ́run. Iṣẹ́ tẹ̀yìn ń ṣe fún wa ṣé ń yẹ yín Ọlọ́run bá wa dúró tì yín dáadáa. Ìmọ̀ni wa tẹ̀ ń bá wa restore. Ẹ̀gbọ́n yà mọ̀ pé àwọn ò bá yín sọ̀rọ̀ rí pẹ̀lú. Bàbá wa náà restore ìmọ̀ni ṣé ìyàwó lè restore ìmọ̀ni. Ẹ restore ẹ mọ̀ pé ẹ mọ̀ nǹkan tẹ́ fi ń restore ẹ nǹkan téèyàn mọ̀ téèyàn ò mọ̀ pé kéèyàn máa lò. Àwọn èèyàn mọ value yìí àwọn táwọn wà nílùú òyìnbó la mọ value yìí ṣó ń yẹ yìí àwọn làmọ pátá ẹ ṣe ẹ má wò àwọn àwọn òyìn gan bẹ lágbára Ọlọ́run tẹ bá débi Gerard yẹn Ọlọ́run tún máa ṣe nǹkan tó bá lè ṣe. ọ̀rọ̀ ńlá ló sọ bàbá mi o. ẹnu ṣe bí ẹ mọ̀ pé save your soul save our pocket ni àwọn tá à ń gbé lóyìnbó mọ save our pocket là bá ń pè yín Underground so àwa mọ nǹkan tá ẹ̀ ń ṣe ó ní mínìk sí àwa tá à ń gbé abroad ó ní mínìk síwájú bó ṣe rí lọ bọ̀ lágbára Ọlọ́run ìyàwó mi ò kí n fi program yín ṣeré kì í fi ṣeré tí bá fẹ́ sùn báyìí. ìyàwó yín lẹ̀ ń sọ ẹ̀yin gan sẹ́yìn tẹ́yìn gan ò bá wù ẹ̀ ní gbádùn wa ẹ̀yin gan ń wò wá lẹ̀ ń sọ ẹ̀. ẹ máa gbọ́ èmi ń wò yín gan ṣe mọ̀ pé ó tún nǹkan tá ẹ̀ ń ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́ lọ àti ìwòlá àti ìwòrọ̀sùlà ẹni tó máa win nìyí máa múra tòótọ́ kí ẹ máa gbé èmi máa sọ mo lẹ́ni tó máa win àfa Saheed ó máa ní problem àti ìwòlá àti ìwòrọ̀sùlà kí wàá ló wá tún kù
ẹ jẹ́ ká máa bẹ́tọ̀ yín jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. ẹ ṣe púpọ̀ sà ọlọ́run máa jẹ́ kó parí kíákíákíákíákíákíá àwọn ọlọ́ba wálé àmọ́ àlè wa kírun bẹ̀. àmín ẹ ṣe púpọ̀ sà torí pé àní tó bá ti ń di bí ọwọ́ 1:20 ń sìn a máa pojú ètò ìdè láti lọ kírun. brọ́dà wa sọ ẹ ṣe púpọ̀ sà ọlọ́run àbá wa dùn yín nínú ìdáwọ́lé yín kọ́lọ́njọ́ máṣá ìjẹ́ ó yọrí sí dáadáa gbogbo bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ òdodo kọ́lọ́n bá wa kún yín Islam òdodo ọlọ́run ní yọkù ònú lé yín ìdùnnú ayérayé kọ́lọ́njọ́ kó bá wa stọ́ ẹ̀ sínú lé yín gbogbo ọjọ́ táyé bá ń jáyé ẹ máa máa rí dùnnú ni ọ̀làlá haúlà wàlà kùwàtà. lákùwàtà ìlà bìlà àlẹ́yìn olè àṣì. ẹ ṣe púpọ̀ sà. ẹ̀yin ní money restore èmi ló fún yín nìyẹn o. ẹ ṣàfẹ́ ma ẹ lọ fún brọ́dà wa kan wà lórí prógrámù yìí brọ́dà wa wo brọ́dà Sikiru Lai ẹ ti lọ ń kún brọ́dà yẹn lọ́wọ́ ọ̀rọ̀ táwọn náà máa ń sọ ìta máa ń jà sí. no ó ṣe rí nìyẹn àwa ìlú òyìnbó jẹ́ ká mọ nǹkan tẹ̀yìn ń ṣe ẹ̀yin ò mọ̀ ẹ wò ẹ mọ̀ bọ̀ àwa mọ̀ ọlọ́run ajé kíbẹ̀ yẹn parí lágbára ọlọ́run. àmín ya Allah ẹ ṣe púpọ̀ sà. if you are so safe our pocket thank you very much. all right o salamu aleykum sà. wa aleykum salam wa rahmatullahi. tó salamu aleykum láti Nàìjíríà. hello. ẹni tó pè láti Nàìjíríà ṣé wọn mọ̀ pé a ti gbé ni anyway. adúpẹ́ fọlọ́hún gbogbo ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ brother Sikiru Lai ẹ ti rí bákọ̀ọ̀fù inú yín wá ń dùn ẹ wá ń tẹ láìkì ẹ ń show love ẹ ti rí èèyàn tó ṣe bẹ́ẹ̀ náà ṣe ń ṣe kọ́lọ̀ ń jọ ṣàánú wa kọ́lọ̀ ń ṣàánú yín gbogbo ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ òdodo tẹ́ ń kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kọ́lọ̀ ń jọba kún yín lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run kò lè dúró ibi tí abáṣẹ Ọlọ́run dé yìí tá a bá wò pé ẹ jẹ́ ká sinmi díẹ̀ a lè sinmi kí gbogbo wa ní àwòrẹ́wà àwọn alájà wa Arámidé Táíwò màmá wa Ọlọ́run jọba kún yín lọ́wọ́ bó jẹ́ jẹ́ pé dájí náà wà ní Amẹ́ríkà wọ́n ti jí dìde wọ́n tún ti bọ́ ta wọ́n tún ti bọ́ bẹ̀ Ọlọ́run gbogbo ọjọ́ táyé bá ń jáyé tẹ́yìn náà bá ń request pé wọ́n Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi kọ́lọ́run má dojú tì yín Ọlọ́run jọ má dojú tì yín o àwọn ọ̀pọ̀ wà alábòsí ni wọ́n á mọ wọn alábòsí wọn àyẹn fi wọn lẹ́jà rẹ̀ kọ́ máa pariwo wọn lọ àwọn kan dẹ̀ dúró re wọn ní kò stókà wọn bẹ́ẹ̀ kí iṣẹ́ Ọlọ́run máa lọ bẹ́ẹ̀ kọ́lọ́run wọn dúró bẹ́ẹ̀ pé kí iṣẹ́ Ọlọ́run máa lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń dúró pé kí iṣẹ́ Ọlọ́run máa lọ brọ́dà wa lẹ́ǹkan wọ́n ti sẹ́ndì 10,000 tí wọ́n wọ́n fún wa 10,000 naira nísìnyí 3,000 naira tún ti wọlé sínú àkáǹtì wa kọ́lọ́njọ́ bá wa kún gbogbo ẹ̀yin tẹ́ ń sọpọ́tì iṣẹ́ Ọlọ́run 3,000 naira ó ti wọlé brother wa ní 100,000 ó ti wọlé 3,000 naira ó wọlé 10,000 ó wọlé gbogbo ẹ̀yin tẹ́ ń kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ afásáyé alájà wa kí ló dé alájà wa Yusuf Nuratu ẹ fi Ọlọ́run ò ṣe ṣẹ́jú sílẹ̀ ẹ fàlájà Rámọ́tà lẹ̀ àwọn náà fún mi lórúkọ Ọlọ́run ò ṣe ṣẹ́jú sí àwọn ọmọ tó ti rí sàlámà lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó lọ́kọ̀ kàtó. hello. bó mi confirm ni mo ti send 10,000. mo ti rí 10,000 yẹn mo ti pariwo ń tàpá àti rí o. alhamdulilayi. ẹ ṣe púpọ̀ sà Ọlọ́run bá wa pọ́n yín lé sà Ọlọ́run bá wa bùkún yín o. alhamdulilayi. gbogbo ìdáwọ́lé yín kọ́lọ́njọ́ má ṣàìgbé yọrí sí dáadáa. alhamdulilayi. Ọlọ́run bá wa dùn yín nú gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti jẹ́ kí iṣẹ́ Ọlọ́run ọba balance ọlọ́njọ́ ọlọ́njọ́ má ṣàìbá balance gbèsè ayé ti yín náà. wàlá aláwọ̀ wàlá kò wá ta ilà abilà ẹ ṣé ó pọ̀ sà sàmà lè fà ẹ ṣé ó pọ̀ sà gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ jẹ́ ìjọ tí Ọlọ́run bá máa pe gbogbo wa. Brother wa Akeem Quadri wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ náà ni kí iṣẹ́ Ọlọ́run máa lọ bẹ́ẹ̀ náà ni kò lè dúró a gbọ́dọ̀ dúró torí pé ohun tí mo wá ṣe mission mi Nàìjíríà ni pé káwa gbà láti gbọ́ pé a ti ń kọ́ lọ ókè o mo gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ́ ká máa kọ́ lọ mo dé ká tó ṣe decking ni mo dé Nàìjíríà ọ̀n tẹ̀ tí ṣe decking ara bọ̀ wọ́n ti ń gbìyànjú àti ń lọ ra gi wọ́n ti ń ṣe gbogbo ẹ̀
pa àfẹ́ ṣe dẹ́kin adé àwọn èèyàn dẹ̀ gbìyànjú olówó Alhaji wa Ridwanu Lahi ẹ wo bí tí ṣe Ọlọ́run ti dé Alhaji wa Ridwanu Lahi ẹ kó owó jáde o ẹ kó owó jáde ẹ̀yin nìkan bóyá ẹ̀yin nìkan la máa díje ládìlé lórí tòótọ́ ni mo ń sọ fún yín o Alhaji wa Ridwanu Lahi bóyá ẹ̀yin nìkan la máa díje ládìlé lórí o kẹ lọ pìpì ẹ lẹ́ o gbogbo ẹ má lọ pa ẹ tiẹ̀ ń pàdé náà Ọlọ́run ò ṣe yín lẹ́yìn tó máa ń pàdé bóyá ẹ̀yin nìkan la máa dílé lórí ta ló pè mí dàrẹ́tì yìí ta ló pè dàrẹ́tì yìí ẹ káàárọ̀ o ok kí lẹ bá mi ṣe ok ṣé ọ̀sán fún yín ni ó yẹ kó fún yín èlò owó náà ok mo máa nídìí kíní yẹn mẹ́ta sí ó máa jẹ́ màá wá san papọ̀ bye mo wà ní hòtẹ́ẹ̀lì tó wà ní kí náà porúkọ ẹ̀ ok inshallah ọlọ́run àṣírọ̀rùn anyway gbogbo ẹ̀yin tẹ́ pé ohun tó gbé mi ẹ má bínú torí ọlọ́run fún call mi mọ̀ pé èèyàn tó bá mi ṣe kíní save your soul kíní design tó ń ṣe òun ló ṣe kíní sticker yẹn sí ẹ̀yìn fóònù mi àwọn èèyàn wá ń request páwọn nídìí kíní yẹn rẹpẹtẹ kó bá wọn ṣe páwọn mo jẹ́ ń fún àwọn èèyàn onítọ̀hún ló wá náà tún ti ṣe mí pé kí n wá gbà pé mi ti sanwó yìí tí òun bá mi ṣe anyway ohun tí mo wá ṣe Nàìjíríà náà ni pé káwa parí iṣẹ́ Ọlọ́run pé káwa kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ káwa náà wá kémi náà wá bá wọn ro sìmẹ́ǹtì kí wá bá wọn forí gbé òkúta kájọ máa pọn pákó tẹ bá rí mi náà ń bẹ̀ nígbà tẹ bá rí mi yẹ kémi náà tẹ ṣe fídíò tèmi náà nígbà tó mi ń ta ní pọ́blẹ́mù àti pọ́ǹpù omi èmi náà mo bẹ́ wulẹ̀ ó dà pé èèyàn kan tún ti fún wa 5,000 naira o adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ 5,049 naira ó ti wọlé gbogbo ẹ̀yin tẹ̀ ń kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run jọba wa kún yín o fún kínní igi tá fẹ́ kàn yìí after bẹ́ẹ̀ gbogbo àmàwá pa àwọn tiwa pókè o lágbájá owó tẹ kó pamọ́ tọ́wọ́ Ọlọ́run ló fún yín Alhaji wa Ridwanu mi ní pariwo Ridwanu mi ní fi sọ́ọ̀nì mu sí ó ti yá wọn tèmi owó tọ́lọ́run ló ọjọ́ bọ́lọ́run ló fún yín tẹ́lọ kó pamọ́ yẹn nínú owó tọ́lọ́run kó fún yín ẹ mú jáde ńbẹ̀ kẹnu ọkẹ wá fún Ọlọ́run nínú owó tọ́lọ́run kó fún yín ẹ̀yin kọ́lẹ̀ lówó wọ yín Ọlọ́run ló ní ẹni tó bá dá lójú pé yẹ́ẹ̀sì èmi mo lówó mi o Ọlọ́run wo ni kó sọ jáde pé wọ́n lo lówó ọwọ́ ẹ̀ Ọlọ́run ló ní gbogbo ẹ̀yin tọ́lọ́run bá wá fún tẹ̀dẹ̀ wá ń nà fọ́lọ́run Ọlọ́run jọ má dojú ti gbogbo yín láéláé kọ́lọ́n má dojú tì yín gbogbo ẹ̀yin tẹ́ ti ń ná tẹ́ ń tọwọ́ bọ̀ tí owó òde jò mọ́ yín lọ́wọ́ Ọlọ́run ò ní dojú tì yín o Ọlọ́run ò ní dojú tì yín o bẹ́ẹ̀ ṣe ń tọwọ́ bọ̀ nù tó ń tọ́lọ́run ọba kó fún yín pé yá gbà bẹ́ẹ̀ bá ṣe wá ń ná sí lọ́lọ́run ọba máa ṣe máa tún wá ń bù sí pé eléyìí tí mo kówó fún pé kó máa ṣaṣojú mi kó máa ná ó wá ń ná fẹ́mi Ọlọ́run fún tó ń ṣe yẹn yá ẹ̀ sílẹ̀kùn ọ̀la mi fún ẹ̀ sí báǹkì mi fún kówó tún máa wọnú àkáǹtì ẹ̀ sí ètò Ọlọ́run nìyẹn kọ́lọ́n jọba àbùkún gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbìyànjú láti náwó sójú ọ̀nà tọ́lọ́run pátápátá látòkè tó fi délẹ̀ ìdùnnú ayérayé kọ́lọ́n jọba wa ṣe fún yín ìbànújẹ́ kọ́lọ́n jọ kó bá wa gbé jìnnà sí yín lọ́kùnrin lóbìnrin àwọn ìyá wa náà àwọn náà ń gbìyànjú lọ́tún lọ́sì mo sọ pé 5,000 kan tó ti wọlé kò sówó kankan tó kéré jù fún iṣẹ́ Ọlọ́run kò sówó kankan tó kéré jù ó dìgbà tí bá ní 100,000 ó dìgbà tí bá ní 1 million kémi náà tó support má dúró dé pé ó dìgbà tó bá ní 1 million o kò dìgbà tó bá ní 500,000 o lè pè wọlé nọ́mbà wa nìyẹn lórí program pè wọlé gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ fẹ́ support kọ́lọ́n jọba wa kún yín gbogbo àwọn tó ti ń support tipẹ́tipẹ́ náà kọ́lọ́n bá wa kún gbogbo yín pátápátá látòkè tó fi kanlẹ̀ Ọlọ́run má jaran kì í láéláé kọ́lọ́n má dojú tì yín kò sówó kan tó kéré jù fún iṣẹ́ Ọlọ́run
torí èmi náà tèmi náà fààyè tèmi náà lẹ̀ fọlọ́hún ṣé èmi náà máa padà máa jèrè ẹ̀ ń sìn mo fààyè tèmi lẹ̀ fọlọ́hún pé kí n máa bọ̀ ní ibi iṣẹ́ ọlọ́hún kémi náà wá gbìyànjú kí n wá bá wọn dúró ti ilé ọlọ́hún kí ilé ọlọ́hún kí iṣẹ́ ibà lè yára gbà tí mo dé àwọn tèmi táwọn àwọn tèmi látọ̀dọ̀ ẹ̀gbọ́n mi Sunday Igboho àwọn náà wò pé àfàṣà yìí bí iṣẹ́ yìí ṣe ń lọ yìí o ti try ìwọ tó ti try tó ṣe báyìí fọlọ́hún ẹ jẹ́ káwọn náà support ìwọ náà o lè máa lọ sùn sótẹ́ẹ̀lì ẹ jẹ́ káwọn náà máa gbìyànjú títí ẹ náà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n gbìyànjú agbára tiwọn kọ́lọ́n bá wa bùkún gbogbo àwọn tó support yẹn náà kọ́lọ́n bá wa bùkún wọn lọ́wọ́ àwọn ẹni kan máa pariwo àwọn kọ́ fà wọ́n lẹ̀ káwọn ṣáà máa ṣiṣẹ́ tàwọn lọ àdẹ̀ṣú ẹ̀ lórí program torí pé iṣẹ́ títí àwọn ẹni náà ní ẹ̀fọ́wálẹ̀ jẹ́ káwọn máa pàtó wa lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ ọlọ́run ẹ̀ lọ́ máa ṣe tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan fún rẹ̀ iṣẹ́ ọlọ́run la nídìí ìrànlọ́wọ́ yín fún lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́n bá wa kún gbogbo ẹ̀yin tẹ́ ti ń support gbogbo everybody tó ń support pátápátá èèyàn tó ń jẹ́ Ọlájùmọ̀kẹ́ bóyá sísítà ni wọ́n ní o kọ́lọ́n bá wa kọ́ wọn náà a máa ń rí yín lórí program gbogbo gbà kọ́lọ́n bá wa dùn gbogbo yín nú gbogbo ẹ̀yin tẹ́ ti ń kúṣẹ́ ọlọ́run lọ́wọ́ ti pẹ́ bàbá wa kan elépo ni wọ́n aláàjì wa kan ọmọọlá ìdùnnú ayérayé kọ́lọ́njọ́ bá wa ṣe fún yín o ìbànújẹ́ kọ́lọ́njọ́ bá wa gbé jìnnà sí yín ọ̀làlá àwùláwàlá kúwàtà ilà abilà ilà alẹ́ ilà azim. Alhaji wa Alhaji wa Hakeem Yusuf kọ́lọ́nba wa dùn bàbá wa náà nú àwọn náà àwọn tó nífẹ̀ẹ́ òdodo nìyẹn wọ́n ti wà pẹ̀lú prógámù wa yìí ọ̀nà jìn tí ẹ pé wọ́n ń gbìyànjú Alhaji wa Abdul Hakeem kọ́lọ́nba wa dùn inú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe lórí pé kódodo máa lọ síwájú kọ́lọ́njọba wa bùkún yín kọ́lọ́njọba wa dùn yín náà nù. Alhaji wa Abdul Hakeem àṣẹ àbíkí náà kọ yìí àṣẹ Yusuf àbíkí lórúkọ mi mọ̀ bóyá style ẹ̀ dá síbẹ̀ kọ́lọ́nba wa bùkún yín o kọ́lọ́nba wa dùn gbogbo yín nù gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbìyànjú fún iṣẹ́ Ọlọ́run nígbà tí Fíráúnà náà tọ́lọ́wọ́n bá fún Fíráúnà náà lówó tó sọ fún Ànábì Mùsá alayhi salatu wa salam pòun nídìí owó ó tọrọ owó lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́n fóun lówó Ọlọ́run Ànábì Mùsá tọrọ fún pé Ọlọ́run jọba fún lówó olówó tán owó yẹn wà lọ́wọ́ ẹ̀ ó wá ń wo owó bí ejò owó ti dejò mọ́ lọ́wọ́ owó dejò kò wá fẹ́ ná fọ́lọ́run nígbà tó owó dejò mọ́ lọ́wọ́ Ànábì Mùsá tó wá ń sọ pé owó yìí Ọlọ́run ló fún ẹ ìwọ kọ́ ló ní gbogbo tó bá lóun kò ní ìwọ kọ́ ló ní Ọlọ́run ló ní ná fọ́lọ́run tó bá ná fọ́lọ́run Ọlọ́run á tún dá padà níná tíyàn bá ná fọ́lọ́run kò kí ń jẹ́ kówó tán tó bá ná owó síbi owó tó ná fún mi ò lè gbé Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn àwọn yẹn máa ń tán owó dáadáa tó bá gbé owó ẹ̀ tó lọ́ ná fowó tó ná fún mi ò lè gbé Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn ìyẹn máa ń jẹ́ kówó ó máa ń pa owó rẹ̀ ni ṣùgbọ́n wá ná fọ́lọ́run owó ẹ̀ ò ní parẹ́ láéláé ó lè náwó fọ́lọ́run kó tòṣì á tún pọ̀ sí ni àlékún Ọlọ́run máa tún fi ṣe fún ẹ̀sìn. nígbà tó wá ń gbowó lọ síbi owó tó ná fún mi ò lè gbé Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn tó bá parun mọ́ wọn lọ́wọ́ wọn máa sáré káàkiri Ànábì Mùsá wá ń sọ fún Fíráúnà pé ná fọ́lọ́run owó tó ní ìmọ̀ ná fọ́lọ́run ni yan sàká náwó fọ́lọ́run owó àsìkò Ànábì Mùsá náà fẹ́ kárì òun náà fẹ́ lówó bí òun báwa náà ṣe lówó ni àní fún àní ná fún ẹ̀ ń bẹ̀ tó èèyàn kan tó ti fún wa ní èlò ilé ọ̀dà pa láti bíi méjì ti wọlé tèmi ò mọ̀ o ibi tí mo ti ń rojọ́ lọ o èèyàn kan fún wa 15,000 naira ń sìn kọ́lọ́mbà wa bùkún gbogbo ẹ̀yin tẹ́ support 15,000 naira ti ṣe lẹ́wù ó ṣe lẹ́wù èèyàn kan tó fún wa 5,000 sí ẹ ṣe púpọ̀ o kọ́lọ́mbà wa bùkún yín o 15,000 wọlé 5,000 wọlé kọ́lọ́mbà wa bùkún gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa ní tẹ́ ń support wa náà kọ́lọ́mbà wa support ẹ̀yin náà o ó wá ń sọ fún pé náwó yẹn fọ́lọ́hun Ànábì Mùsá ń sọ fún Fíráúnà wá ń sọ pé irọ́ o owó kíni
kí n mówó lẹ̀ kí n fún ẹ lówó kó lọ fowó yẹn ṣe kí ni o kí wọn náà wá kárì torí pé ohun tó ń ṣe púpọ̀ nú àwọn olówó wa nílẹ̀ Yorùbá àbí nínú Ìsìlámù nísìn ni pé lápèjúwe kí èèyàn ní 1 billion lákàntì 1 billion tó wá ní kó yọ 2.5 jáde kó nu 1 billion yẹn ó wá lè calculate ẹ̀ pé 2.5 nínú 1 billion owó yìí pọ̀ o kémi gbé 2.5 kí n múlẹ̀ gbà yẹn tó bá lè fẹ́ yan sàkà wọ́n máa ń gbé wá fún bóyá bí irú àwọn tó pera wọn ní bí àwọn ànábì Ọlọ́run pé ànábì gbà sàkà tèmi rè olówó mi náà gbé tiẹ̀ wá ànábì náà máa dá gbogbo ẹ̀jọ́ fún òun ló máa wá distribute ẹ̀ wọ́n wá dáwọ́ jọ fólówó àbí àwọn olówó wà wò pé bí Fìràwọ̀ náà wọ́n wò pé tóun bá lọ kóyìn fún Fìràwọ̀ Musa òun náà máa kárì ọgbọ́n àti lówó lòun náà ń wá tèmi fún lówó tí ilé náà fún lówó tí gbogbo ẹ̀bọ̀dì wá dáwọ́ fún owó tèmi nìkan lásán gbé gbogbo owó lówó mi kí Ruby Gate náà fẹ́ yan sàkáǹsì kó ní Saheed Shittu gbogbo sàká ọdún yìí wọ́n ní fẹ́ yan fún ṣé mi ní 30 láti kí ló ń kọ bẹ́ẹ̀ máa 30 láti bẹ̀ẹ́ ti dé ibi tílẹ̀ yẹn wà ní títì débẹ̀ o ṣùgbọ́n màá ní mo fẹ́ 30 yẹn báyìí mo fẹ́ dọ̀dà sí ṣé mi ò ní ṣe bẹ́ẹ̀ mi ní parí mọ́ṣáláṣí pé mi ò ní di fíṣẹ̀ bí láyé owó torí pé àbàtà bíi ti owó nìyẹn àwọn olówó yẹn wá wò pé àwọn ò ní ná o Fìràwọ̀ náà wá òun náà pàdé pé láyé wọn gbé owó kí lóun gbé lẹ̀ kóun gbé owó lẹ̀ fún wọ Musa kó wá dolówó kí n gbé fún ẹ tó ó dà pẹ̀lú ẹ̀yọ̀ kan tó ti fún 20,000 ó ṣe lẹ́wù ẹ ṣe púpọ̀ o kọ́lọ́mbà àbùkún yín 20,000 mi tún ti wọlé kọ́lọ́mbà àdùn yín nù ọ̀làlá awúlà wàlà kúwàtà ìlà abilà ìlà ní ìlà azim. ó wá wo pé kóun múnú owó tó wà lọ́wọ́ òun láyé wo olófo ni ọ̀bá ìjàre mi ò fún lówó kankan jàre Musa wa ń ṣe wá sí pé gbogbo ẹ̀yin olówó tẹ́ bá náwó fọlọ́hún kìnnìkan wà ó pé ó dà pé wá sí ẹ̀yẹn ti fẹ́ máa ó ti ń le jù wọ Musa wá sí ẹ̀yẹn ti ṣe kí ni o wá sí ẹ̀yẹn ti ń le jù wọ́n máa ṣe wá sí kí ló fẹ́ máa ṣe fún wa pé ká máa náwó wa wàhálà mi mo ṣe kí mo tó lówó n tó pọ̀ lówó mi kù tí òfin tí Ọlọ́run fi sọ́dọ̀ lóṣì nìyẹn ó máa wò pé wàhálà mi mo ṣe wàhálà mi ìlàkàyè ẹ tó fi mẹ́kì owó yẹn ta ló fún ẹ ìlàkàyè tó ní tó fi mẹ́kì owó yẹn ta ló fún ẹ ṣé o mọ̀ pé Ọlọ́run ni ṣé o mọ̀ pé Ọlọ́run ló fún ẹ nílàkàyè tó fi mẹ́kì owó àbòrò pé làkàyè ti tiẹ̀ ló fi dolówó òun ronú máìdí ẹ pé wàhálà mi tí mo ṣe adúrúwa àwọn Yorùbá sọ pé tọ́jú ẹ bá ròṣẹ́ tó ròyà tó bá pa ẹran kò ní fẹ́ anybody jẹ mélòó ẹni tó ṣe wàhálà jù ẹ lọ tí ò rí kó jọ ó lọ́mọ ẹ 12 kọ́ lọ́wọ́ àwọn tó ń ru àpò tó máa gbé àpò ẹ̀wà àpò rẹ̀ sílẹ̀ lẹ́yìn báyìí tó máa gbé báyìí kájú ní ẹ tún gbé kan sí our balance kó tó máa rìn lọ wàhálà ṣóṣe wàhálà tó àwọn yẹn Ọlọ́run bá wá fún wọn láàkáyè wọ́n fi làákàyè wọ́n ń ṣe wọ́n ń play ìwọ̀nba díẹ̀ tó wà lọ́wọ́ Ọlọ́run bá wọ́n ń mísì fún ẹ wọ́n ń believe pé wọ́n ló ní làákàyè ìwọ ló gbọ́n jù ìwọ kọ́ ọgbọ́ ìwọ kọ́ Ọlọ́run lójó rí bẹ́ẹ̀ ó mọ ní Ọlọ́run lójó ó dà pé 20,000 mi tún ti wọlé o 20,000 mi tún ti wọlé o ẹ máa ṣe púpọ̀ ó di 20,000 méjì bẹ́ẹ̀ ni 20,000 mi tún ti wọlé ń sì báyìí ń sọ̀rọ̀ yẹn o kọ́lọ̀bà àbùkún gbogbo ẹ̀yin tẹ́ ń sọpọ́tì iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ìwọ kọ́ kò ń ṣe ìlàkàyè ẹ̀kọ́ ìlàkàyè títí ẹ̀kọ́ ló fi lówó ìlàkàyè kọ́ àánú Ọlọ́run lórí wọn fi ń lówó lọ́wọ́ ẹgbọ́n mi Sunday Igboho wọ́n máa ń sọ pé tá a bá ń sọ pé ó gùn ni wọ́n fi ń lówó ọ̀rọ̀ àwọn ti kọjọ́ ògùn kọ́ àánú Ọlọ́run lélẹ́yìí ọ̀rọ̀ pé oògùn tí mo wá ṣe Ọlọ́run fi wá bless mi oògùn kọ́ oògùn bọ́sẹ̀gbẹ̀ ìwọ kọ́ ló ṣoore fún mi Ọlọ́run gangan ló ṣoore fún mi kó tó di pé èèyàn máa ní bóyá bíi
kí ló pé bóyá bíi 200 acres ilẹ̀ kó wá sọ pé ẹ má ta o èèyàn kan ó yá mo fún ẹ ní 1 plot mo fún wọn 1 plot kó wá máa pín níbi tó jẹ́ pé tó bá máa ta 1 plot ń bẹ̀ ó lè gba 1.5 million 1.5 million times 200 kó wá calculate owó tó máa jẹ́ tó bá wà ta ní 1.5 jẹ́ bẹ́ẹ̀ ṣì kó wá ní òun ò ta òun fẹ́ máa fúnyàn ni òròpéré ni àbòròpéré ni tàbá ní ká wò lọ ká wò bọ́ ń bẹ̀ yìí tèmi gbà ń bẹ̀ ó ti ju almost 1 and almost 2 acre ni èmi gbà ń bẹ̀ ń sìn owó wo ni mo san owó wo ni mo san almost 2 acre ni mo ti ilé mi ọ̀tọ̀ ti school ọ̀tọ̀ bí 1 acre ní school mọ́ṣáláṣí ọ̀tọ̀ mọ́ṣáláṣí yẹn ó tún ju 1 plot lọ àìbáwò ni èèyàn kan tún sẹ́ndì 1,000 naira ẹ ṣé púpọ̀ o kò sówó kankan tó kéré jù o torí ẹ̀ mo fẹ́ calculate ẹ̀ ká fi ẹ jẹ́ ká tiẹ̀ lọ sí rough estimate àìbáwò yẹn sọ lédè òyìnbó ká ti calculate náà pókè o kéèyàn wá gbé adúrú ká sí pé 1 point ń bọ̀ ìwọ náà lè bá mi yọ calculator kan bá mi ṣí o wọ́n àfọ olókùúta kí ló dé mo ń bọ̀ èèyàn kan ti fún 65,000 again ẹ ṣé púpọ̀ o àfọ àwàlẹ̀ program kí la ṣe fún yín times ẹ má wọrí èló lówó wá kù tá a máa fún yín 32,000 ok tí bá ti hello tí bá ṣe tán máa bá yín sẹ́ndì ẹ̀ inshallah ẹ má bínú torí ọlọ́run ọkàn mi tiẹ̀ ń fò nínú. How many acres how many plot la máa rí nínú ẹ bá mi calculate ẹ̀ wọ́n tó bá mọ̀ how many plot la máa rí nínú 200 acres how many plot number 200 acres ó dà pé 6 plot ní ẹ̀yin tẹ́ bá mọ̀ calculation ẹ bá mi calculate ẹ jọ nítorí ọlọ́run o àìkàwé mi ẹ má jẹ́ kó kórì mi blow how many plot la máa rí nínú 1 plot jẹ́ nfẹ́ calculate tẹ́gbọ́n ẹ̀ fi ṣe fi sẹ̀mí láì kí wọ́n náà wá rí kẹ́rù wá bẹ́ẹ̀ kó pé tí yóò bá lówó lọ́wọ́ kò lè ṣe bẹ́ẹ̀ mò ń bọ̀ o àánú ọlọ́run ẹgbẹ́ yẹn wá òun gbọ́dọ̀ ṣe ni torí pé tó ọlọ́run ṣe fáwọn ó ti kọjá ògo kọjá nǹkan kan àánú ọlọ́run ni àwọn náà gbọ́dọ̀ ná jáde. salamu aleykum wa rahmatulahi wa barakatu. hello. Salamu aleykum o. Bàbá Saheed Shittu. Fọmọ yẹn lẹ́jà dídí sí i. Ọmọ yẹn lẹ́jà dídí. Hello. Ẹjọ́ láti Kaduna ni. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àwọn náà afẹ́ sẹ́ndì 20,000 sí. Wọ́n á jẹ́ 60,000. Abára pọ́n yín lẹ́sà o. Àmín. Inshallah ẹ máa rí aláàtúnṣe. Ẹ ṣe pọ̀ ọlọ́run àbá dùn inú gbogbo àwọn àmì a máa sẹ́ndì ẹ̀sìn máa 20,000 mẹ́ta. 20,000 mẹ́ta. Bẹ́ẹ̀ ni ẹ máa rí ṣe inshallah. Ọlọ́run àbá bùkún yín o. Láti Kaduna Nàìjíríà. Ẹ ṣe pọ̀ láti Kaduna. Ẹ ṣe pọ̀ sàrò. Ìdùnnú ayérayé kọ́lọ̀ ń jọjẹ́ ó bá yín. Èyí tẹ́ ń fẹ́ kọ́lọ̀ bá wa ṣe fún yín tẹ́ ń fẹ́ kọ́lọ̀ ń jọ bá fi ṣàdánwò. Tó àwọn tó mọ̀ ìṣirò tó mọ̀ calculation ẹ pé mi ò lọ school ó ti fẹ́ blow orí mi mo yẹ bẹ́ẹ̀ ó jẹ́ 1,200 plots ok ẹ jẹ́ ká wá calculate ẹ bá bá mi calculate pé wọ́n ń talẹ̀ ní 1,500,000 1,500,000 níbẹ̀ yẹn káwá times ẹ̀ sí 1,200 èmi ò lè ṣí o ẹ wo ohun tó gbé jáde ó kọ 1,800,000,000 naira kápò èmi ò mọ ó lọ́kàn ẹ bá mi calculate ẹ iye tó jẹ́ hello salaam aleykum àwọn àlọ́ program ta ló sọ̀rọ̀
why tẹ́ pè sórí program mi fi ta ló fún yín nọ́mbà mi ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀. ṣé fún igi ẹ nọ́mbà ẹnjìníà lẹ kí n fún yín àbí ṣáláàjì ta ló ń sọ̀rọ̀ náà. ok ẹ jẹ́ kí n pe engineer kó sóyìn kó wá sóyìnbó yẹn fún wa ń sìn ẹ kó wá sóyìnbó ẹ màá pè yín padà ń sìn ẹ ṣé púpọ̀ sà ọlọ́run bá pọ̀ yín lé sà. tó àwọn brother wa kan náà pè náà ń béèrè pé kí ni length kí ni breadth kí ni èmi ò mú òyìnbó ẹ bá fún òyìnbó lórí mi dànù lájọ tí mo ti dé láyé èmi ò gbọ́ èèyàn kan tún ti send 20,000 ó dà pé àwọn brother wa láti Kaduna tọ́nà fẹ́ send 20,000 mẹ́ta. Engineer da engineer number engineer rere wọ́n ní kí ni length kí ni breadth kí ni ẹ bá mi calculate iye owó tó wó yẹn jẹ́ kéèyàn wá mú adúrú rẹ̀ yẹn kẹ́gbọ́n yẹn máa wá fi ṣe fíṣẹ̀ bí lè láì kó má gbowó kó ní àyẹ̀ máa fáwọn èèyàn nínú ọ̀gbẹ́rẹ̀ yìí engineer. Hello. Assalamualaikum. Aleykum salaam. Ẹ ó dọ̀ engineer 20,000 míì tún ti wọlé o nínú bàbá àwọn àbáwọ̀ tó náà lè fún wa ní owó yẹn. Engineer. Sọ́ni program lẹ́tọ̀ ní kíni. Orí program ni o gbogbo àwọn èèyàn ń gbọ́ yín. Ok sir. Ẹ kúrò níbi táriwo wà ẹ jọ. Báwo ẹ ṣe inú géètì wọn wà báyìí. Inú géètì tó ti ta sílẹ̀ pa. Ẹ jẹ́ sọ sẹ́yìn. Anyway ìbéèrè kan lẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ni pé èèyàn kan ní pé kí ni length kí ni breadth kí ni height mọ́ṣáláṣí yẹn fún bóyá bíi rúùfù ẹ̀ àbí kílẹ̀ ń pè. Ṣé Gerard? èmi ò mọ̀ bóyá Gerard ló ń sọ ẹ mọ̀ pé mi ò lọ school. Ṣé length and breadth ti building gangan? bóyá ti building. Tọ́ ẹ pé length and breadth ti building 18 meter by 14 meter ni. 18 meter by 14 meter okay tó bá yẹ pé títí òkè tí jẹ òkè roof. Internet taking post ẹ̀ ọ máa jẹ́ 20 feet 20 feet yẹn dẹ̀ ní bíi 3.5 meters nìyẹn. Fóònù yóò kú gbogbo ayé ló ń gbọ́ yín ẹgbẹ́ sọ́kò bẹ́ẹ̀ ni. Ṣé gbọ́ tí mo sọ bẹ́ẹ̀ yẹn? Mi ò gbọ́. Ní rúfin igi yẹn kí n bò lẹ̀ 20 feet la fẹ́ ṣe ló máa dá. Ok. Ṣé tí mo sọ ti yẹ yín yẹn? Àgbọ́yé. So ìní wọn wá fi calculate àwọn oníjàrá tí wọn bá ti kagi yẹn dé sá a lè calculate ká mọ square meter tí tó ta square meter yẹn bá jẹ́. So ìyẹn la máa fi calculate Gerard ká máa rà. Ẹ calculate ibi tí. Onígbà tó bá kagi yẹn tán. Kí ni igi yẹn lókè tó máa lọ? Iná ni mo ń sọ pé 20 feet ló fi ga. Kí ni long yẹ? Àní lẹ́sẹ̀ 18 by 14 meter ó máa jẹ́ 52 by 48 feet. Ẹ jẹ́ kí n pè wọ́n sì kí n sọ fún wọn. 52 by 48 feet and height máa jẹ́ 20 feet. Bẹ́ẹ̀ jẹ́ ká lo feet fún ọmọ yẹn kó máa sọ. 52 by 40. Ẹ má dorí tèmi orú ọ̀rọ̀ pé kíní kan 55 feet ó tún wá lọ sí 25 feet. Ìtẹ́ fẹ́ lò báyìí ti yé mi sẹ̀ 52 by 48 so height máa jẹ́ ní total rẹ̀ nìyẹn bọ́tọ̀ àwọn ibìkan wà níbi ká fẹ́ gbé dóòmù yẹn sílẹ̀ wọn pé kíní ò ní kọ́fà rẹ̀ bọ́ yín omi ìkan sáfì yẹn sí calculation ti wọn. Ok ẹ ṣe púpọ̀ o. Ok sir. Ọ̀rẹ́ sàlámù alaykum. Intan calculate kó tó máa pe brother wa tó pè mí wọlé ẹ̀ máa pè wọ́n padà ń sì padà intan calculate ni pé ọ̀tọ̀ ní tàn calculate ọ̀tọ̀ ní tẹ̀ calculate o à ń calculate pé one plot 1,500,000 one plot 1,500,000 1,500,000 times
2,200 ẹ bá mi calculate ẹ times 2 million times 1,200 kéèyàn wá ní gbogbo ẹ̀hún fi ṣe fíṣẹ̀bìlà gbogbo ẹ̀yìn ẹ má gbalẹ̀. ẹ lọ sàlámù aleykum sa o. Aleykum salaam. Ó ti yé mi náà rẹ̀ 52 by 48 by 20. ó ti yé yín. 52 by 48 by 20. èmi ò mọ calculation. 52 meter by 48, height by 20. Yes, sir. Amen. Ya Allah sir. Ẹ ṣé sir. Anyway, kọ́lọ́njọ́ má ṣe ìṣíjú àánú ẹ̀ wo gbogbo wa. Ìwọ tọ́lọ́run bàbá wa bùkún náwó fọlọ́run. Má jẹ́ kó dejò mú ẹ lọ́wọ́. Ṣerí ní ngbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ kí ni Save Your Soul yìí. Orí yín pé òun làwọn kan calculate síbẹ̀ yẹn ẹgbẹ́ mi náà mọ calculate mi náà mọ calculation ṣe 1,800,000,000 naira lèèyàn kan fi ṣe fíṣẹ̀ bí ilà ẹ̀ lọ́wọ́ yìí tó ń fún àwọn èèyàn ní bóyá mo fún ọ náà 1 plot 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 1,800,000,000 àwọn èèyàn wá ń ba pé àwọn fẹ́ rà mi ò ta mo fún yàn ni mi ò ta bí gbogbo ẹ̀ mo fẹ́ fún yàn ni tó dẹ̀ yẹ pé kó wá ara ẹ̀ fi rà á ni nígbà tó dúdú tí gbogbo ẹ̀ wà ní gbó ó wá di time tí ẹ kó máa jèrè ẹ kó máa ta ó wá ní òun ò ta òun fẹ́ fún yàn ni ó ń fún yàn pé ìwọ gbà mo fún ẹ ìwọ náà gba 1 plot ìwọ náà gba 1 plot ẹ lọ fi kọ́ nǹkan tó bá wùn yẹn ẹ lọ kọ́ nǹkan tó bá wùn yẹn ìwọ náà ó gbúdọ̀ má nílé lórí ìwọ náà gbà lọ́kọ́lé ìwọ náà gbà everybody ń wá gbà ọlọ́njọ́ má pa ọ̀ra ọlọ́run wọlá àti tó bí ìwọ ọlọ́run ẹ̀gbọ́n Sunday Igboho yìí ọlọ́njọ́ má pọ̀ láìrùn o oore ńlá tí ọlọ́run bá wa ṣe fẹ́gbọ́n yìí bá wa ṣe lọ́mọ àlìjọ náà kéèyàn tó lè wò sùnsùn olówó Nàìjíríà àwọn olówó wa Nàìjíríà owó ti déjò owó ti déjò tó bówó ṣe déjò sí wọn lápò wọn nínú o àwọn kan ń nà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ tí ọlọ́run ọba fún nárísìkì tẹ́ wá ń tọwọ́ yín bá pò tẹ́ wá ń nà bẹ́ẹ̀ tẹ́ ń fún àwọn èèyàn ọlọ́run jọ má pọ̀ lágbo ogbó irun ọlọ́run àlékún ní kọ́lọ́ máa ṣe fún yín bàbá wa kan náà ẹ ó dọ̀nù sàlámù àlékún sa o. ẹ̀jẹ̀ má bínú ṣé ẹ bá mi lè lọ ẹnjìníà yẹn bí ṣé kí pòsẹ̀ lọ́mí ìgbà ṣé kí pòsẹ̀ yẹn sọ́mí ìgbà 20 feet ni or 20 meter ìyẹn nìkan náà mo fẹ́ kàn fà. ṣe kí n bèrè lọ́wọ́ ẹnjìníà pé. ẹ bèrè lọ́wọ́ pé ṣé kí pòsẹ̀ tí òun lọ́mí ìgbà 20 feet ni àbí 20 meter ẹ kàn bèrè pé ṣé 20 feet lọ́mí ni àbí 20 meter. wọ́n ní 20 feet ní gúngun ẹ̀ gíga sókè. ok feet lọ́mí tó ń ṣe mítà. 20 feet náà pé o. all right sir. ẹ ṣe ó pọ̀ sir. kọ́nà bá kún gbogbo èèyàn kan tó ti fún wa 1,000 naira owó ti ṣe lẹ́wọ́ dáadáa omi ti ẹ̀ wọnú àkáǹtì àwọn èèyàn ń sọ̀pọ́tì lọ o wọ́n ń sọ̀pọ́tì lọ o 20,000 mẹ́ta táwọn bàbá wa yẹn náà máa wọnú àkáǹtì wa ti wọlé o 20,000 mẹ́tẹ̀ẹ̀ta láti Kaduna kọ́nà bá wa kún yín lọ́wọ́ o gbogbo bẹ́ẹ̀ ṣe rò lẹ́mìí yín pẹ́ẹ́fẹ́ jẹ́ láyé kọ́nà jọ má ṣàjẹ́ jù bẹ́ẹ̀ lọ sí dáadáa ìdùnnú ayérayé kọ́lọ̀njọ́ bá wa ṣe fún yín àwọn bọ́dà wa kan náà fún wa ní 1,000 naira ń sìn ẹ̀yin tẹ́ fún wa 1,000 ọlọ́njọ́ àlékún owó àlékún ọmọ àlékún àrísìkì kọ́lọ̀njọ́ bá wa ṣe fún yín ẹni tó wòsùn tó fún wa 1,000 tó bá ní jù bẹ́ẹ̀ lọ á tún fún wa kọ́lọ̀njọ́ bá wa dún onítọ̀hún nú bàbá wa kan bóyá ìyá wa náà ní àmọ́ 65,300 naira kọ́lọ̀njọ́ bá wa dùn yín nú bẹ́ẹ̀ ṣe fún wa yìí kọlọ́njọ́ má jaránkì yín láéláé ìdùnnú ayérayé kọlọ́njọ́ kó bá wa ṣe fún yín o ọlọ́mà dojú tì yín o táìmù òrùn ó ti ń dọ́gbọ́n tó bọ̀ láti lọ kírun aago mélòó ni ok tó bá ti di bí 1:30 a máa pa ojú ètò dé fíṣẹ̀bílíláyì ó yìí ń lọ torí tọ́ lọ́hùn a gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ọlọ́run máa lọ bẹ́ẹ̀ ọlọ́njọ́ agbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ọlọ́run máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ bá wa kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ o kọ́lọ́n bá wa dùn gbogbo yín nú ìdùnnú ayérayé kọ́lọ́n jọ kó bá wa ṣe fún yín
ìbànújẹ́ kọ́lọ́njọ́ kó má gbé bá yín o gbogbo bá ṣe ń pa àwọn èèyàn tínú gbogbo ẹgbọ̀dì ń dùn pé Àfà Saheed àwọn máa dá sí ni ṣébi tíṣẹ́ ọlọ́run tún dèrè àwọn máa dá sí ni ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa gbogbo wa la mọ̀ gbàtà bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́ṣáláṣí gbàtà fẹ́ ṣe dẹ́kìn lásán irin tààrà ẹ̀rù bà mí pé ọlọ́run jẹ́ aṣoríire o owó ta ná fún dẹ́kìn láta ná fún dẹ́kìn òun ló ń lọ lọ́hùn yẹn ṣùgbọ́n àwa sèmi pa àwa rọ́jú àwa sèmi àṣe gbogbo ẹ̀yin tẹ́ kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ láti bẹ̀ yẹn tó fi dókè kọ́lọ̀ má dojú tì yín láéláé ó wá kú ká kọ́fà orí ẹ̀ ní tábà ti kọ́fà orí ẹ̀ wọ́n ti ṣe kíní Gerard yẹn wọ́n ti parí ẹ̀ tán èmi tẹ̀ yín sọ fún wọn pé tó wọ́n máa parí tó wọ́n máa ṣe kíní orí ẹ̀ yẹn wá orí kíní páànù Gerard tó fẹ́ ṣe wá yẹn abẹ́yẹ̀kọ́ kọ Save Your Soul International Central Mosque tó bá possible fún wọn wọ́n bá paste yẹn sí ara páànù yẹn àníkọ́ bá wa ṣe síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń gbìyànjú tẹ́ ń sáré sọ̀tún tẹ́ ń sáré sósì ọlọ́run ọba kọ́lọ́njọ́ o má ṣe ṣèmi náà ní ẹni tí ẹ pé tó bá lówó lọ́wọ́ màá lè nà fọlọ́hún kò easy láti lówó lọ́wọ́ kó wá nà fọlọ́hún gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ wá ń gbìyànjú pé tẹ́ bá lówó lọ́wọ́ ẹ máa nà fọlọ́hún kọ́lọ́njọ́ bá wa kún yín kọ́lọ́njọ́ kó bá wa kún yín mo dẹ̀ lè ṣe báyìí nígbà tí ẹ pé mo lálù àlà gbà tí ẹ pé máa kírun nù lé ni mo lè gbé fídíò sí tí bá gbé fídíò tá a fi ń sọ̀rọ̀ pa mọ́ṣáláṣí náà sí kí n fi yẹn sáré lọ kírun yẹn tí táìmù irun bá ti tó bẹ́ẹ̀ bí 10 minutes ó kù bẹ́ẹ̀ bí 6 minutes ń sìn mo lè gbé fídíò sí ká máa wo fídíò yẹn lọ kí n fi yẹn sáré lọ ṣe kí ni o kí n fi kírun ìṣẹ́jú mélòó la fi ń kírun kọ́lọ̀njọ́ mọ́ṣá ìṣerọ̀rùn gbogbo ẹ̀yin tẹ́ ń kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ látòkè tó fi délẹ̀ kọ́lọ̀njọ́ mọ́ṣá ìjọ máa lọ bẹ́ẹ̀ ọlọ́mọ dojú tì yín ìdùnnú ayérayé kọ́lọ̀njọ́ bá wa ṣe fún yín èèyàn tó mú owó ẹ̀ tó tọwọ́ bá pò tó wá ná fọlọ́hún ọlọ́njọ́ bá wa kún tó mú owó ẹ̀ tó ná tó ń pa ẹkún ẹlòmíì rẹ̀ tẹ́lómi bá wá bẹ́gbọ́n ipa òun nídìí owó kò sówó lọ́wọ́ òun tẹ́gbọ́n yẹn bá fún ńlẹ̀ ẹlòmíì àti lọ gbélé ẹ̀ta èmi mọ́nú àwọn àfọ́ àtẹ́gbọ́n yìí fún nílẹ̀ pé ìwọ náà lọ fi kọ́lé ó wá gbalé yẹn ó gbalẹ̀ yẹn ó gba ilẹ̀ yẹn tán kó fi kọ́lé báyìí ó lọ gbé ta ní àmọ́nú wọn ìgbà tó fún tọ́ báyìí ó lọ gbé ta owó ẹ̀ ó nà jẹ lóríṣiríṣi bẹ́ẹ̀ kọ́lọ́njọ́ má dojú ti gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ̀ ń náwó bẹ́ẹ̀ o àwọn bàbá wa kan elépo ni wọ́n gbogbo wa la mọ̀ wọn bàbá wa yẹn àwọn ní wọ́n kọ́kọ́ sọ lórí prógámù bíi pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí yẹn kíkọ́ ẹ̀ wọ́n dẹ̀ dúró ọ̀nà yá àmà fún yín sùmẹ́ǹtì wọ́n yẹn fún wọn sùmẹ́ǹtì wọ́n tún fún wọn sùmẹ́ǹtì sí wọ́n tún fún wọn sùmẹ́ǹtì sí wọ́n tún fún wọn sùmẹ́ǹtì sí pé kíṣẹ́ ọlọ́run máa lọ bá a ṣe ń ra sùmẹ́ǹtì làwọn náà tún já sùmẹ́ǹtì aṣáà ń ṣe lọ kíṣẹ́ ọlọ́run máa lọ sùmẹ́ǹtì dùnṣẹ́ inú wọn dùn àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ aláàjì wa ọmọ ńlá lamẹ́ríkà ọlọ́run ìjọ táyé bá ń jáyé tígbà bá ń jẹ́ gbà ọlọ́run máa dojú ti aláàjì wa ọmọ ńlá náà lamẹ́ríkà aláàjì wa dòsùnmú náà àwọn náà gbìyànjú lọ tó ń fún wa lówó pẹ́ gbà kíṣẹ́ ọlọ́run máa lọ fẹ́ tí gbogbo ẹbọ dídẹ̀ ń support pé kíṣẹ́ ọlọ́run máa lọ aláàjì wa ọmọ ńlá lamẹ́ríkà àwọn dìdí salamu alaikum wà lórí programu o ṣo fẹ́ já sùmẹ́ǹtì fún wa bó fẹ́ já yẹ̀pẹ̀ a wà lórí programu ṣo fẹ́ já sùmẹ́ǹtì fún wa bó fẹ́ já yẹ̀pẹ̀ o má lọ fẹnu ya kí wọ́n gbogbo ẹ̀ ń bọ́ ló wà ó ẹ̀ṣẹ̀ já wà lórí programu ni à ń ṣàdúrà fẹ́ gbọ́n lọ́wọ́ ni fún fíṣẹ̀bílẹ̀ tó ń ṣe fáwọn èèyàn kọ́lọ́ bá wa kún wọn salamu alaikum kọ́lọ̀ bá wa dúró gbogbo ọ̀nà aláàjì wa ọmọlá àwọn ń dúró pé gbogbo látòkè lábí láti ilẹ̀ tó máa fi dókè owó tí bricklayer máa gbà àwọn nìkan làwọn fẹ́ gbé kẹ́nìbọ̀dì máa sanwó fún bricklayer àwọn làwọn máa san wọ́n dẹ̀ sanwó fún bricklayer lọ́bẹ̀ àwọn làwọn sanwó fún kápẹ́ńtà fúnra wa o àwọn làwọn sanwó fún kápẹ́ńtà brother wa engineer tó jẹ́ pé engineer làwọn wọn gbà kọ́ bọ̀ engineer wa yẹn kò gbà kọ́ bọ̀ ó dúró báyìí torí pé ara àwọn jọmọ́ wa ní Save Your Soul ń bí ni wọ́n dúró pé látòkè délẹ̀ o gbogbo engineering kí lẹ́ ń pè gbogbo ẹ̀ máa irin stuff bọ́ ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ ká dá gbogbo department yẹn dá wọn káwa lọ máa ra wá káwọn máa ṣe ni ẹ̀yẹn ṣáà lọ ra material wa
a máa gbọ́ pọ̀lọ ẹnjìníà ti wálẹ̀ pẹ̀lú àwọn wẹ́ọ́dà àti tiwa kọ́lọ̀ ìjọba wa kún brọ́dà wa náà kọ́lọ̀ ìjọba wa kún wọn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń support èèyàn kan tún fún 5,000 naira ó ṣe lẹ́wù sínú àkáǹtì wa báyìí náà kọ́lọ̀ bá wa kún gbogbo yín lọ́wọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń support kọ́lọ̀ ìjọba wa support ẹ̀yin náà o iṣẹ́ ọlọ́run lélẹ́yìn iṣẹ́ ọlọ́run ni kò sówó kankan tó kéré jù láti ná fọlọ́run kò sí owó kankan rárá tó kéré jù láti ná fọlọ́run tó bá mú owó tó tọ́ bà pọ̀ ẹ̀ tó ná fọlọ́run kò ní jẹ́ kówó tán lọ́wọ́ ẹ̀ kò kí ń jẹ́ kówó tán ohun tó máa ń tán owó ni kò náwó síbi tọ́lọ́run ṣe léèwọ̀ tó náwó tó lọ ná ìsìráf àwọn ọlọ́wọ́n bá ń bá wípé innal mubasirin kánà ikhwatu shaitan wà kánà shaitan lirabbi kafura ọlọ́run ni ẹni tó bá nànà àpà tó mówó ẹ̀ tó gbé lọ fún tó gbé gbáwájú owó tó ná fún mi ò lè gbé ọlọ́run lọ́ọ́ bẹ ẹlẹ́sàn tó lọ́ọ́ ń da owó lẹ̀ wájú olórin irú àwọn yẹn owó ọlọ́run ló sọ àdéhùn ni pé àwọn irú àwọn yẹn kò sọ̀rọ̀ lọ́rọ̀ wọn pé ọmọ yéésù lẹ́nu tó máa ń mú owó ẹ̀ tó lọ́ọ́ ná fún owó tó ná fún mi ò lè gbé ọlọ́run lọ́ọ́ bẹ ẹlẹ́sàn tó bá fẹ́ náwó wàá náwó ẹ̀ fọlọ́run ni ó fẹ́ ṣe kinní kan ṣe fọlọ́run ni ó fẹ́ ṣe anything tó bá fẹ́ fowó ẹ̀ ṣe ọlọ́run ni kò ná fún má ná fẹ́ anybody jọ ọlọ́run lọ ìmọ̀ wa náwó fọlọ́run ọlọ́run bá máa ń dunnú sẹ́yìn tó bá náwó fún àwa máa bùkún a máa bùkún ó bá máa jẹ ó bá máa ṣe mùsùlùmí tó bá náwó fọlọ́run ọlọ́run bá máa bùkún ẹ ó bá máa jẹ ó bá máa gbọ́ ọlọ́run gbọ́ àdéhùn ọlọ́run nìyẹn tó bá ṣe ń ná a máa fún ẹ sí tó bá ṣe ń ná a máa fún ẹ sí ìyẹn sójú ọ̀nà dáadáa ni o àní kò mówó ẹ̀ kó lọ ná fún ojoro mi jò ń jò ìyẹn kọ́ là ń sọ kó ná fọlọ́hún tó bá ṣe ń ná ọlọ́run bá ó máa ń bùkún gbogbo ẹni tó bá ná fọlọ́hún ni kọ́lọ́ máa ṣàìṣe rọrùn ẹ jẹ́ kí n sáré lọ sí orí kí náà ń pè ẹ jẹ́ ká sáré gba bírèkì bóyá bíi 20 minutes tá a máa wo lára àwọn fídíò tá a fi ń ṣe tá a fi gba fíṣẹ̀ bíi láì ẹ jẹ́ ká sáré gbé fídíò yẹn sí kọ́lọ́ máa ṣàìṣe rọrùn tàbá máa padà dé àti kírun tó ń gbà yẹn kọ́lọ́ máa ṣe rọrùn fún gbogbo wa gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ̀ ń kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ àti ìlọ́wọ́ torí pé tí ẹ̀yin bá ṣe pa ago títí yín ẹ̀yin fẹ́ lọ kírun àwa kan irun tiwa ti wọlé ń bí àwa kan irun wa ò tí wọlé kọ́lọ́ máa ṣe irun tiwa ti wọlé ń bí à padà dé láìpẹ́ kọ́lọ́ máa ṣe rọrùn salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ilé yóò ti gbẹ̀rẹ̀ rà bẹ́ẹ̀ wọlé síbi tó ti gbẹ̀rẹ̀ bismillah ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ lẹ́nu. àtàrà rẹ̀ kò tí gbẹ̀rẹ̀. tó ọlọ́mọṣẹ́ ìṣíjú ọ̀nà ẹ̀rọ tó a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa kìíní inú mọ́ṣáláṣí tí wọ́n ń ṣe rèé o mo jẹ́ tí gbẹ̀tọ́ ṣá wọ́n ti gbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti ń rẹ gbogbo inú mọ́ṣáláṣí báyìí ní múmbà rèé ní múmbà rí lẹ́gbẹ̀ẹ́ àìlè ti gbẹ báyìí gbogbo gi bọ́sẹ̀ yìí kó pamọ́ ìlú dà kẹjọ wà lọ́sàpá ọ̀nà ẹ̀ kò lè ṣe lórí ẹ̀ alhamdulilayi mọ́ṣáláṣí tóbi tó tó ọlọ́run inú ẹ̀ ó fẹ́ bínú lọ́lẹ́ aṣọ́lẹ̀ tó ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin náà wò pé ibi tí wọ́n bá ṣe dé ní lẹ́ni rẹ̀ látàrí wọn ti ń rẹ́ gbogbo ṣọ́ọ̀ṣì wáyà ẹ̀ fọ́ọ̀lù lẹ́rẹ́ àwọn nǹkan mo ti wù alátàrí ibi tí wọ́n bá ṣe dé lẹ́ni tí wọ́n ti parí gbogbo flọ́ wọ́n ti parí ẹ̀tọ́ kú bí díẹ̀ ní ọwọ́ ẹnu wọ́n dẹ̀ máa ṣe ní ènìyàn náà máa rẹ́ bí díẹ̀ tó kù ẹ̀yẹ ká lọ sókè yẹn ká lọ wo ibi tí ṣe mọ́tò láyé ti start alhamdulilayi fún àìsàn ọjà má gùn bẹ́ẹ̀ tó bá gùn bẹ́ẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ gòkè wo má tiẹ̀ wọnú sìmẹ́ǹtì alhamdulilayi fún ọgbó iṣẹ́ tí
à ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń support iṣẹ́ Ọlọ́run kọ́lọ́ bá wa kún yín o ẹ̀yin náà ẹ wo iṣẹ́ tọ́lọ́run ọba ṣe ìwọ sí ń bẹ̀ o ò sí náà o sínú àwọn tó dáwọ́ sí mọ́ṣáláṣí bọ̀ tó ó ní kọ́ fún mi ní 500 blocks fún lèmi tí mò ń kọ́ Ọlọ́run bá àbùkù ẹ̀ ó ní kọ́ fún mi 500 blocks fún lèmi tí mi ń kọ́ bàbá sáyé ìbẹ́ kọ́lé Ọlọ́run ẹ̀ka àná support ilé tí alhamdulillah tó kí ni roof beam yẹn náà ń ṣe lọ́wọ́ yìí wọ́n yìí kan ibi yẹn lọ́wọ́ iṣẹ́ ò dúró àdúró òun náà ń ṣe lọ́wọ́ yìí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin náà wò náà iṣẹ́ ò dúró o tó lẹ́nu mi wò pé kí lẹ́ ń ṣe kí ló dé èlé ò kì í ṣe ilé ẹmọ́ kàn ṣe ilé eworo bí ẹ pé wọ́n máa ra kàn kékeré tó máa parí ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì irọ́ o tó bá dé ìbà ìwọ̀gàn àwọn Yorùbá máa ní wà kájé kú kàlẹ́ lè wà á tá òdà sọ́lọ́run ni elé kọjá wà kárí Allahu Akbar gbogbo ẹni tó débi gangan náà wò pé ó tó tú Ọlọ́run alhamdulilayi ìwọ náà lè wá kó wá sanction kó wá wo tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn àfẹ́ ẹlẹ́bọ gan ti débí tó bá fẹ́ rí nǹkan mọ́lẹ̀ gan wọ́n á ti rí mọ́lẹ̀ wọ́n á wò pa ká ti rí nǹkan mọ́lẹ̀ kan má rí ṣe mọ́ but ọ̀pọ̀ gbogbo ẹ̀ iṣẹ́ Ọlọ́run yìí lọ ni àdáwọ̀ tó tọ́ ni reality tó bá lọ lóògùn ogun abẹnú gọ̀ngọ̀ tó lọ lóògùn abẹnú gọ̀ngọ̀ pé kíṣẹ́ eléyìí dúró kò lè dúró òun ló yìí lọ ẹ̀ ẹ̀wọ̀ iná ẹ̀wọ̀ tó ń bá ṣẹ́ dé ẹ̀wòrán ẹ̀yìn àfà ẹ̀yìn àdúpẹ́ fọlọ́ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ súnmọ́ àná ẹ̀yẹ́ ká lọ wo kíní yẹn láti ta gbogbo kíní parapet tó fẹ́ ṣe sí ara roof beam yẹn nísìn lẹ́yìn ìsìn gbàtẹ́ engineer máa calculate fún mi irin tá máa lò fún kíní roof beam yìí lásán èló lẹ pé nìyẹn 300 plus bí tiri kíní be 330 sir. Nítorí engineer lọ bá mi fídíò báyìí 300 and something thousand. Òun ni gbogbo irin tó máa lò. Wọ́n dẹ̀ ìmọ̀ ọmọ ara gbogbo ọmọ lọ rà lọ́la ń sìn. Kọ́lọ̀ nìkan mọ́ṣá. Ọ̀jẹ̀ ọmọ lọ rà kó a máa ní kọ́ ẹni tó ń tà kó wá jà fún wa lọ́la. Inshallah. Ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin náà ẹ wo iṣẹ́ Ọlọ́run. Kọ́lọ̀ nìkan máṣá bá wa kún gbogbo ẹ̀yin tẹ́ ń support iṣẹ́ Ọlọ́run. Máṣá bá wa kún yín lọ́wọ́. Ta tún ní o èèyàn kan tí ń pèsè orí fóònù kó má lọ fi yẹn já òkè fóònù ọ̀tọ̀ ló ń pè. Hello, salaam alaikum. Ẹ kálẹ́ o. Ẹ pè mí padà bóyá bí 10 minutes tó dáa ń ṣe fídíò lọ́wọ́ fún ẹjọ́. So, ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin náà rí pé iṣẹ́ ò dúró. A ṣe ń jí náà kùtùkùtù ibi tá a rìn sí mùsùlùmí. Tá a bá lọ tá a bá bọ̀ a máa rìn sí mùsùlùmí. Kí iṣẹ́ Ọlọ́run má dúró ẹ̀yin náà wòran pé bọ́ ṣe ń kàn wọ́n ṣe ń kàn lọ. Kí ni pọ́láfẹ́ẹ̀tì tá a fẹ́ ṣe yẹn? Òun ni kíní tí òun ló fà á tí ìka ẹ fi lọ sókè báyìí. Tó bá parí ẹ̀tọ́ ẹ máa rí gbogbo àwọn tó ti kọ́lé tó ń kọ́lé lọ́wọ́. Ọlọ́njọ́ má dá létí iná dúró àwọn tó ń kọ́lé ìgbàlódé lọ́wọ́ báyé ń sọ kíní yẹn ó ti máa yé wọn gbà ń tó fẹ́ ṣe gangan lélẹ́yìí tí fún etí ibẹ̀ yẹn àwọn tó kọ́lé ìgbàlódé lọ́wọ́ náà máa mọ tá à ń sọ Ọlọ́njọ́ má ṣàkọ́lé rọrùn fún gbogbo wa o Ọlọ́njọ́ má ṣàkọ́lé dùnú fún gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ ń support iṣẹ́ Ọlọ́run kọ́lọ́n bá wa support yín o Ọlọ́run bá wa kún yín gbogbo àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run máa kí wọn kan jábọ́ má jábọ́ o tó bá jábọ́ oríṣiríṣi ló máa jábọ́ sí má lọ jábọ́ sálẹ̀ o kọ́lọ̀ má ṣàìṣe rọrùn gbogbo ẹ̀yin tẹ́ support tẹ́ kú iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ títóbi débi tó dé yìí a ní mọ́ṣáláṣí lálẹ́ òbí ẹ̀fọ́ kò tí ì pósù méjì o. Abasa yìí ṣé Fisẹ̀bílì lánàá lọ kọ́ mọ́ṣáláṣí yẹn débẹ̀ báyìí. Fisẹ̀bílì ni àwọn ìyá wa bàbá wa láti London láti Amẹ́ríkà láti Nàìjíríà láti gbogbo ayé ló dáwọ́ mọ́ṣáláṣí sẹ́ni lọ́wọ́ bẹ̀rẹ̀ ni. àwọn ìyá wa lẹ́nu iṣẹ́ ó ṣe yín lè mọ̀ kì í yá iṣẹ́ Fisẹ̀bílì lẹ́yìn sábà yá. Iṣẹ́ Fisẹ̀bílì kì í yá ìdí tẹ́lẹ̀ fi yá ni pé àwọn èèyàn kò í ṣèmi náà nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ó dẹ̀ dá kí wọ́n máa ṣòdodo tó bá wá gbódodo dání
Ọlọ́run bá máa ní torí tó gbéra nìyí tó gbára lé yìí tó dẹ̀ ń sòdodo yìí Ọlọ́run bá máa wò pa ẹ̀yin èèyàn ọkùnrin yìí kò parọ́ ẹ dúró tì ohun tó fa sábàbí eléyìí nìyẹn fẹ́lòmíì tó fẹ́ máa sòdodo tó bá rí iṣẹ́ òdodo tí ọba táyé òdodo bá yọ tí ẹ kó ti sòdodo kó dúró tán pé ntọ́lọ́run sọ rèé tànà bí sọ rèé tó bá ti dúró tán Ọlọ́run bá máa kún ẹ n tó bí eléyìí rè kò ṣe pé bóyá tó bá tẹ̀lé pé mi náà tẹ̀ fi owó nígbà mi wà tẹ̀ pé bóyá owó máa sáré dá tèmi náà máa sáré fowó kun lọ́wọ́ ara tèmi ṣùgbọ́n owó tèmi náà fi kun lọ òkè nísìnyí báyìí ara nídìí owó ń sìn àfẹ́ ra ẹni tírí bíi 330 àbí kílẹ̀ bí irin tẹ́lẹ̀ afẹ́ rà bí abẹ́ 330 ìbá wo owó tó wà ńlẹ̀ owó ti rù èmi máa tún fowó kun lọ́wọ́ ara tèmi náà sí torí mo tẹ̀ pé kí iṣẹ́ máa lọ torí àwọn tó ń ṣiṣẹ́ ilé ìwọ̀n dúró ọ̀dẹ̀ gbowó iṣẹ́ tiwọn. lẹ́yìn ilé ìdẹ̀ ní rúfù ló kù. lẹ́yìn ilé ìbáyẹn sìn rúfù ló kù tó bá ti ṣe ogbélé tá a ṣe ogbé yẹn tó a máa ṣe rúfù àdẹ̀lẹ̀ rárín nìkan tó bá ṣe ń kórin dé àtúmọ̀tún ṣe amara sùmẹ́ǹtì amara yẹ̀pẹ̀ àtúmọ̀rò òkúta bẹ́ẹ̀ ni ní dúró owó lébọ̀ lọ́sọ̀ ẹ̀ bó tẹ̀ jẹ́ pé owó lébẹ̀ káfíńtà ó wà ń bẹ̀ ẹnjìníà ọlọ́njọ́ má ṣe àbáwá kún gbogbo ẹ̀yin tẹ́ sọ̀pọ́tì iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ o ẹnjìníà wa yìí àwọn gan wò pé wọ́n sọ̀rọ̀ ń gbé wọn ní owó ọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n calculate fún mi pé ẹni tá a máa rà ó máa wọ bíi 3 something wọ́n ní ṣówó wà ń lẹ́ṣà mo ní ṣe bẹ́yìn náà gbogbo àná làkújọ wọn rí ní tó ń ṣẹlẹ̀ gbogbo àná là fojú ara wa rí wọ́n ní ṣówó wà lẹ́mọ́ àmàrà náà ni ẹni kan máa kó bọ̀ lọ́la ọlọ́mọ dàṣẹ àní dúró ọlọ́njọ́ má ṣe bá wa kún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ́tì iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ́tì iṣẹ́ ọlọ́njọ́ bá wa kún yín lọ́wọ́ o gbogbo àwọn tó dẹ̀ ń bínú tó ń larí mọ́lẹ̀ tó ń torí ẹ̀ ṣe lára ẹ fi wọ́n lẹ̀ kọ́ máa ṣe lára lọ nǹkan bí àṣà àdúrà ti máa ń ṣe fún ṣèkìwà ìmúrọ́nà ẹlẹ́yà wọn ní kọlẹ̀ máa mú ń bẹ̀ nínú kó máa da fún yín kí gbogbo ayé máa bínú yín kó máa bínú yín bó ṣe ń da fún yín àbí kó máa da fún yín rárá kẹlọ tó pẹ̀lá bínú ẹni kẹ́yìn náà máa bá wọn bínú ẹni tó ń da fún ìkọlẹ̀ máa mú ń bẹ̀ ṣèkìwà ìmúrọ́nà ẹlẹ́yà sọ pé irọ́ kó máa da fáwọn kó máa bínú àwọn ni tó èmi tí mo pòwe yẹn fún yàn ìwọlé kémi náà mú kó máa da fún mi kó máa bínú ló dáa tó tọ́ ni kó máa bínú lọ ọlọ́wọ́ adé nípa èmi mò ń ṣoore fún lẹ́yìn bínú ṣé torí pé mò ń ṣoore fún lẹ́yìn bínú ó yà tún gbà sí kó máa bínú yẹn ló dáa. kápẹ́ntà kẹ́tì rẹ́rìn ọ̀fẹ́ lè jẹ́ tó bá rẹ́rìn tó bá rí bọ́ látòrí òkè gbogbo ìyá wa oore tá máa bọ́ta yín nú lọ́lọ́wọ́ máa ṣe fún yín ọlá aláhàúlà wàlá kúwàtà ìlà àbílà ìlà nílà ẹ̀yin náà wòran ó débi tí ọ̀rọ̀ ilé ti tọ̀dọ̀ tèmi ilé tèmi mò ń kọ́ níbi sàlẹ́bẹ̀ yẹn ló wà o ẹ wo fẹ́ǹsì ẹ̀ lélẹ́yìí ṣé mo lè ẹ jẹ́ kí wọ́n bá yín zoom fẹ́ǹsì ẹ̀ ṣe ti zoom fẹ́ǹsì ẹ̀ nìyẹn níbi tí yẹ̀pẹ̀ wà lọ́wọ́ yẹn ẹ zoom ẹ̀ tán ó yẹ kẹ́ ẹ rí orí èèyàn kan ṣé orí èèyàn kan ló yọ mí àbí kò ṣe orí èèyàn. orí èèyàn kan ni. ìsàlẹ̀ lọ́wọ́ yẹn ibẹ̀ yẹn ló wà orí èèyàn kan ló yọ. fẹ́ǹsì ẹ̀ nìyẹn fẹ́ǹsì ilé tọ̀dọ̀ tèmi nìyẹn ń bẹ̀ yẹn. nígbà táwọn kan wò pé àfàṣà yìí di ṣítù ọmọ yẹn lẹ́jà dídín tẹ bá ṣe Ọlọ́run débi pé ilé Ọlọ́run lẹ wá ń kọ́ irọ́ àwọn náà gbọ́dọ̀ kún yín o bó jẹ́ iye yẹ̀pẹ̀ àmàjà fún yín bó jẹ́ sùmẹ́ǹtì àjà fún yín ẹ̀yà ẹ ti kọ́ lé mọ́ṣáláṣí lẹ kọ́ báyìí ilẹ̀ tí yín tẹ fẹ́ kọ́lé síbẹ̀ mo ní òun nìyẹn bẹ́ẹ̀ ó kẹ́ yẹ káwọn náà wá já búlọ́ọ̀kù síbẹ̀ lára àwọn ọmọ ìyá wa tó dúró iná òun ni pé àbáṣà yìí ṣì tù èrò 500 block oníkọlọ jẹ́ 500 block fún wa àfáwà Kàbírù Ájì Kàbírù Ìgbòho òun tó ní kan já 250 block ni dúdú òun náà tún ní kan lọ já ẹ̀gbọ́n mi Ìgbòho náà náà ń bọ̀ o àwọn ò tí já sí wọn o àti ìmọ̀ bóyá àwọn náà máa ní òkè ẹ ṣe díẹ̀ ẹ ṣe súnmí pùsì bẹ́ẹ̀ fún àti ìmọ̀ àwọn yìí ń bọ̀ o wọ́n jẹ mọ́sàmì léde tí ni pé kí làwọn bọ́ọ̀sì yìí ṣe fún ẹ náà mo fẹ́ wù kí n tó ṣe tèmi gbogbo àwọn tó dẹ̀ nífẹ̀ẹ́ òdodo náà tún support pàfàṣà yìí agbọ́pọ̀ tí ń ṣe ilé tí yẹn náà ẹ̀yin náà gbà but èyí tó important jù ẹ fi lè tèmi lẹ̀ yìí ẹ̀yin tẹ̀ ń ṣe fíṣẹ̀ bí ilé Ọlọ́run ní ká dojú kọ ṣe get ẹja parí ti Ọlọ́run tí Ọlọ́run bá ti dúró tán tàbí pé yes Ọlọ́run ló dúró yìí o ká máa fi bẹ náà pọ̀ Ọlọ́run jọ máṣà wá ṣe tiwa fún wa tó pẹ́ tó bá kọ́lé fọ́lọ́run
Ọlọ́run bá máa kọ́lé fóun náà Ọlọ́run ni ẹni tó bá kọ́lé bàbá Saidi Ọlọ́run máa kọ́lé fún un ọ̀sádéhùn ẹ̀ Ọlọ́run ṣàdéhùn ẹ̀ bí n bá ṣàdúrà bàbá yín bẹ Ọlọ́run gbà ẹ̀ bóyá wọ Ọlọ́run ó lè gbà ó lè wọ Ọlọ́run lè gbé get out wọ wò àgbàdo àdòṣe Ọlọ́run má dàdúrà wa nù Ọlọ́run jọba dàdúrà gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òdodo tẹ́ ń support iṣẹ́ Ọlọ́run jọba wa kún yín ayé yín Ọlọ́run jọba bà kọ̀ọ̀kan jẹ́ ń bẹ̀ gbogbo tẹ́ ń tọrọ Ọlọ́run jọba wa ṣe fún yín ìtẹ́fẹ́ Ọlọ́run jọba ẹ má kọ́lọ́ má fi ṣàdánwò gbogbo àwọn àfáà wa tí ọ̀rọ̀ tó lọ lórí Sẹ́fì Ọ̀ṣọ́ọ̀lù lórí ọ̀rọ̀ Black Seed pé ń nà sókè ní gbogbo. Masha Allah. So wọ́n ti tún kó another set of wood dé. So lẹ́yìn ilé wọ́n tún máa kó omi wá. Ṣé bẹ́ẹ̀ lọ kó yòókù wá tẹ́ bá ti kó ẹ bá jẹ́ lè tán àbí? So ẹ máa supply gbogbo ẹ̀ lẹ́nìí. Alhamdulillah. So lẹ́yìn ilé báyìí kí àwọn carpenter kan bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀la ni. Ẹ máa ti supply gbogbo igi yẹn tán. So táwọn carpenter náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ within 5 days inshallah bí kudratillah. Ayé kan parí roofing kò tán bẹ́ẹ̀ kí àwẹ̀ sàtò bẹ̀rẹ̀. So àti fẹ́ kí kódà tó bá ṣe ká da Gerard kò pẹ́ kò ju sí ìjọ méjì lọ tó máa fi tó sí ìjọ mẹ́ta. So ẹ̀yin àwa ẹ̀yin bàbá wa gbogbo àwọn yẹn tẹ́ ń gbìyànjú lórí iṣẹ́ mọ́ọ̀sì ẹ̀tẹ̀rí bí tẹ́ bá dé báyìí. So ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí n ṣe oníṣẹ́ ibi tẹ̀sẹ̀ bá dé náà ní jóun. So ká sì bò lórí yìí náà ni tá bá ti bò lórí gbogbo tó kù interior ni a mọ̀ ṣe mọ̀ lára ni. Kódà wá kó iná ó sì tún kù tó máa kó wa tó jù báyìí lọ tẹ̀lé rí bí ilé yẹn sì tóbi tó. Kódà ẹnìkan ti ń sọ fún mi pé ṣé ó sì jẹ gbogbo àdúgbò pákó ìlàfẹ́ ìdílé lórí àníyà. Wọn kò tí ì kó wa tán ọkọ̀ yìí sì ó sì ṣe kọ́ wálẹ̀ méjì sí lẹ́yìn ilé kọ́ tó wálẹ̀ kan sí ilé méjì sí lẹ́yìn ilé. So kò dẹ̀ sí ní tí àfi oríṣẹ́ yìí náà sí tí ó bá jẹ́ kó sọ́pọ́ọ̀tì. Èmi àtẹnìkan sì sọ̀rọ̀ tán bí nǹkan sì tẹ́ni yẹn sọ fún mi pé mọ́sálásí sáwọn ará Saudi ni mo ní àwọn Saudi kọ́ iṣẹ́ ìbílẹ̀ láì ni o ẹ̀yin náà bá wa dá sí o iṣẹ́ ìbílẹ̀ láì. Bọ̀ ń jẹ́ tán ti bẹ̀rẹ̀ mọ́sálásí wọn ni mọ́sálásí yìí kò dúró Saudi àbíwé private tẹ́nìkan ló bá ní mọ́sálásí ẹni ẹ ló máa ń kọ́rọ̀ mọ́sálásí báyìí tí ó jẹ́ parí ẹ̀ ẹni kì í ṣe ẹnìkan gbogbo èèyàn lọ kọ́ ó dẹ̀ dáwó láti kọ́ tó sì fi ń lọ tí ó dúró àwọn yìí náà ní o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni bọ̀dì tó bá ná owó kan sí ẹni tó bá dá sí roofing tó dá sí tókè náà tá à ń ṣe láìláì bí roofing yẹn náà bá ṣe wà náà lẹ́ni yẹn ó sì máa gbá ládá ó dà gẹ́gẹ́ bí ẹni tó dá sí foundation ni ẹni tó ṣe omi ẹni tó kó blọọkù wá gbogbo aspect tí oníkálùkù ń dá sí lára lé. So gbogbo aspect yẹn náà òun náà ni ó ti máa gbá ládá ẹ̀. So especially a tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa kan tó tiẹ̀ jẹ́ pé àwọn alátìlẹ̀ títí tó fi débi tó dé yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ṣe bẹ́ẹ̀ o. Even though bàbá tí wọ́n kọ́kọ́ mú mention sìmẹ́ǹtì tó tó fún wa sìmẹ́ǹtì nígbà tá à ń ṣe decking tó ti gbọ́gbọ́n tó ti promise 200,000 a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹni tí wọ́n sọ̀rọ̀ ń pa gan Alhaji Eniola gbogbo every aspect náà ti ń involve lára mọ́sálásí. So látòrí foundation ni látòrí bá ṣe mọ block dókè ni bá ṣe kásì parapet ni gbogbo single iṣẹ́ tí bíríkìlà bá ti ṣá sí ń bẹ̀ àwọn náà ni ọ̀dẹ̀rẹ̀ wọn tó tún wá jẹ́ àsìkò tá a wáyé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o. So iṣẹ́ yìí ìfúnṣáfì ẹnìkan ó wù Ọlọ́run ni even though àwọn tó ń kọ́ especially àwa tá a wà ń bẹ̀ gan ó wá wù Ọlọ́run ni ó wù àwa ni pé ká kírun ń bẹ̀ tó bá wù Ọlọ́run ni ó gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wà ń kọ́ ní tó kálukú sí lẹ́ẹ̀mẹ́ẹ̀kọ́ yóò lọ máa bá ní ọjọ́ iwájú. So mo sì bá àfà Saidi sọ̀rọ̀ gbangba tó dórí irúfin yẹn pé ṣé àní dá iṣẹ́ yẹn dúró báyìí pẹ̀lú àsìkò tá a wà yẹn wọ́n ní àní dá dúró o a lè dá dúró a ṣe ni ọdún kò sówó kankan lẹ̀ a máa ṣe ni kí n sọ fóní gígùn tí ẹ sá máa kú kí wá náà
àwọn kápẹ́ńtà máa bẹ̀rẹ̀ sẹ́lù àwọn èèyàn máa turn up alhamdulillah àwọn èèyàn sì ti ń turn up but ibi tá à ń lọ sí tún jìn tó mọ́sálásí gẹ́gẹ́ báyìí sọ kì í ṣe tẹnìkan o kódà ẹni tó lóhùn ṣagbátẹrù ẹ̀ gan kì í ṣe tiẹ̀ bá ti parí ẹ̀tàn yóò padà sí ibi tó wà lọ ó lè jẹ́ pé àwọn ará àdúgbò yìí nìkan náà máa jàǹfààní ẹ̀ tó pọ̀ jù àwọn náà náà tiẹ̀ máa jẹ́ ṣùgbọ́n so opportunity ni fún wọn náà ẹnìkan náà ló sọ̀rọ̀ ìfitọ́rù nísìn ló ló jẹ́ ìfitọ́rù wípé a máa rí àwọn kan máa jẹ́ mẹ́ sí gbogbo àwọn tó bá ń jẹ́ mẹ́ wọ́n la pé mọ́sálásí yẹn wà ní wọ́n la pé nìkan involve nínú foundation ni so wọ́n la pé ẹnìkan involve ó kó blọọkù sílẹ̀ ni wọ́n la pé ẹnìkan wà náà tó rarin ni wọ́n la pé ẹnìkan gbẹ́kànga ni wọ́n la gbogbo yẹn yìí ló fún àwọn ará àdúgbò yẹn àtàwọn mùsùlùmí náà ní irú opportunity báyìí so n tó kálukú wá ń dá sí tó kálukú. ṣé ẹ ti mọ járin igi yẹn papọ̀ báyẹn ẹ mọ̀ kó papọ̀ ẹ kó túbà ẹ̀fọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni ẹ mọ̀ kó sí lórí báwo lẹ ṣe lè já lé lórí ẹ kó sẹ́gbẹ̀ẹ́ mbẹ̀ yẹn ni ẹ wò ẹ wá sọ fún ẹ kó sẹ́gbẹ̀ẹ́ mbẹ̀ yẹn mọ̀jẹ̀ kan já papọ̀ wọ́n sì lè já lé lórí ẹ já sẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀ lẹ́ já sí náà ẹ já sẹ́gbẹ̀ẹ́ kan mẹ́yẹn. Pàlẹ́ fẹ́ ẹ jọ ẹ má bínú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ lọ ibi mo ti yà náà ni pé gbogbo tó ń kálukú ń ṣe mo mọ̀ pé anybody tó náwó sínú sórí pọ́jẹ́tì ó ná lillahi wa rasuli sí pé nítorí ẹnìkankan àbí kẹ́nìkan ọmọ ẹnìkan lórí mi tí mo ń sọ̀rọ̀ kò sẹ́ńtà jẹ́ dára wa mọ̀ bọ́ èèyàn bá ń bẹ̀ iṣẹ́ tí èèyàn ti síwájú tó bá rí bẹ́ẹ̀ náà tó ń kálukú náà ò ṣe gbogbo nǹkan tó bá ṣe nítorí ọlọ́run yóò bá ń bẹ̀ náà ni so abẹ́ gbogbo àwa tá à ń sọ́pọ̀tì lórí iṣẹ́ so ká má jẹ́ kó rẹ̀ wá ká jẹ́ ká parí ẹ̀ mọ́ dẹ̀ mọ́ pé ọlọ́run náà ni gbogbo ìkàlẹ̀ òun náà ni ó dẹ̀ parí ẹ̀ tí a bá kàn so mọ́ èèyàn pé mọ́sálásí Safe Your Soul mẹ́mbà nìkan ní òkè ọ̀run níbẹ̀ ó ṣeé ṣe kọjá pé Safe Your Soul mẹ́mbà tí òkè ọ̀run bẹ̀ gan ó lè mọ́ ju 2 àbí 3 àbí 4 lọ tí ó máa rírun kí n bẹ̀ gan lẹ́fírí jùmọ̀ àti gbogbo wọn tí wọn kì í kọ́ mí ìwà ìtẹ́ bá wo àdúgbò yìí dáadáa ilé kan ni wọ́n ń kọ́ lọ ọlọ́ọ̀kan yẹn lẹ́yìn ìgbà tí mọ́sálásí bẹ̀rẹ̀ náà ni inú ọgbà tẹ́ ń wò yìí náà àwọn náà ti kó búlọ̀kù wá orí tí mo ti dúró yìí náà àwọn kan náà ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ẹsẹ̀ ilé méjì náà ló tún wà lọ́ọ̀kan yẹn àwọn méjèèjì náà ẹnìkan ló ti gbé títí ẹ̀dẹ̀ linted yẹn kejì náà ti start foundation ọ̀kan náà tán ní tẹ́ ń wò yìí lẹ́nu ìgbà tí mọ́sálásí dádúgbò ní gbogbo ilé yìí wú pátápátá meanwhile ó ti kú oríire bá wọn blọọkù kan náà lẹ́tọ́ rí tó tún jálẹ̀ ní ọ̀kan tẹ́ ń wò yẹn so ìyẹn ni pé mọ́sálásí yìí ò ti bẹ̀rẹ̀ àwọn èèyàn tí máa kírun bẹ́ẹ̀ ni táwọn èèyàn bá ti wá ń kírun bẹ́ẹ̀ táwọn ń kọ́ báwo lẹ ṣe rò pé ó máa rí ìwá ṣe ọgbọ́n títí wa náà tí ìbá ṣe pé Allah subhanahu wa ta'ala ló ṣe so ní tí adẹ́sẹ̀ fi ń pera wa sí orí ọ̀rọ̀ mọ́sálásí kí gbogbo wa máa contribute so ẹni pé ó ṣeé ṣe ìkárẹ́ nìkan tó sọ pé òun máa gbé gbogbo kínní ìlà tó kéde lẹ̀ a lè rí yàn dáadáa tí ó sọ pé ẹ má jẹ́ nìkan kan náwó mọ́ bọ̀ ìbéèrè mi ni sẹ́ni ìyín nìkan ló ní ìdí ládàá ni sẹ́wà ìkú náà ò ní ìdí ládàá ni òṣòwò tó kéré jù kódà bí yàn san 1000 owó ẹ̀ wà lára mọ́sálásí nìyẹn so kódà ó wo èmi kọjá pé every aspect àti foundation àti blọọkù àti roofing àti decking àti gbogbo ẹ̀ ní máa involve nínú ẹ̀ torí pé tí n ṣe ń gba ládàá lára foundation ní màá gbà lórí roofing ní màá gbà lórí tiles nígbà tó lọ́ọ̀dẹ̀ ti ṣe pé àwọn kan ti gbé àwọn yẹn tọ̀ àná ní ládàá rẹ̀ ìdí táwa náà bá kópa ń bẹ̀ ọlọ́run padà ṣe fún àwa náà ní ìrọ̀rùn so inshallah bí kudratillah pẹ̀lú ló yọ̀ǹda ọlọ́run pẹ̀lú support yín ẹ̀yin èèyàn wa pẹ̀lú support yín pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lẹ́ẹ̀kan sí so inshallah wọ́n máa jáde ìpele ní wọ́n sì ti já pélé ní báyìí by ọ̀la tomorrow báyìí àwọn kápẹ́ńtà máa bẹ̀rẹ̀ àmọ́ ìdí iṣẹ́ yẹn náà la máa fídíò wọn máa fídíò ẹ̀ lókè àmọ́ ṣe
kápẹ́ńtà wá sì bẹ̀rẹ̀ rúfin ẹ̀ possibility wà o ká padà rúfin lábàdé tí rúfin ẹ̀ tán ẹ̀ sì lè máa tú àwọn náà gbogbo iṣẹ́ yòókù ká mọ̀ sí lára torí mo tún gbọ́ pé afọ́sáìdì ní ẹnìkan ti sọ́gbọ́n ti èlò ní gbogbo táìsì ibẹ̀ kan lọ sí nǹkan náà máa ṣe dóòmù òkè lábàdé ṣe rúfin ó bá ràn wá lọ́wọ́ Gerard kí ló kù mọ́ alhamdulilayi ṣe ti parí dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹni bọ̀dì tọ̀ náà kó dà kọjá 500 naira lọ náà síbi mọ́ṣáláṣí jazakumullahu khairan ìdúpẹ́ tí wà wà tó nǹkan kan bí ó sì àdá tí Allah subhanahu wa ta'ala máa fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí gbogbo àwọn tá a lò náà ti kó dé yẹn ìṣó ti wà ní ọkọ̀ ìṣó lẹ́rí tó wà ní ọkọ̀ náà tán ti kó dé yẹn tó kọjá a máa ti jẹ́ kí n kú báyìí kápẹ́ńtà wa bẹ̀rẹ̀ ṣẹ́ nìyẹn so ọlọ́run ṣe ní rọrùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé púpọ̀ ìyá wa ẹ̀yin bàbá wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àtẹ̀mọ́ra kọ́lọ̀ bá wa kún gbogbo ẹ̀yin tẹ́ ti ń kúnṣẹ́ ọlọ́run kọ́lọ̀ ń jọ kó bá wa kún yín lọ́wọ́ kọ́lọ̀ má járánkì yín láéláé kọ́lọ̀ má dojú tì yín fún fisabilillah tá ń gbà lọ́wọ́ àwọn ńgbà tí mo lọ kírun sìn àwọn èèyàn oríṣiríṣi náà tún ti ṣe kí ni o wọ́n tún ti dá sí gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí kọ́lọ̀ ń jọ bá wa kún yín ní kọ́lọ̀ bá wa kún yín lápá kọ́lọ̀ bá wa bùkún gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ sọpọ́tì iṣẹ́ ọlọ́run tó fi dé àárín bí nígbà tí mo sáré lọ kírun yìí èèyàn kan wọ́n ti sẹ́ni 3,760 naira èèyàn kan tún sẹ́ni 4,670 naira èèyàn kan sẹ́ni 1,247 naira èèyàn kan sẹ́ni 800 naira owó ni àdàfọ́ ẹni tó sẹ́ni 800 naira yẹn kọ́lọ̀ bá wa bùkún onítọ̀hún ìdùnnú wọn ọlọ́run oníjó dìbànújẹ́ èèyàn kan tún sẹ́ni 5,000 sí wa 5,000 naira èèyàn kan sẹ́ni ẹ̀ sí wa èèyàn kan tún ti sẹ́ni 1,000 naira náà sí wa ọlọ́run bá wa bùkún gbogbo ẹ̀yin tẹ́ ń support bó bá ṣe lè hùn kó kéré tó kọ́lọ̀ bá wa bùkún yín èèyàn kan tún sẹ́ni 5,000 naira náà sí wa bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tí mo sáré lọ fi kírun tí mo fi sáré kírun dé yìí kọ́lọ̀ bá wa bùkún gbogbo ẹ̀yin tẹ́ support iṣẹ́ náà o tẹ́ ń support iṣẹ́ ọlọ́run yìí kọ́lọ́n bá àbùkún yín ìdùnnú yín ọlọ́run ní jẹ́ ó di ìbànújẹ́ ọlá àti tóbi ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ kọ́lọ́n jọba wa kún yín kò sówó kankan tó kéré jù fún iṣẹ́ ọlọ́run kò sówó kankan tó kéré jù tíyàn bá wo bọ́lọ́run bá ṣe sọ ọ́nù Kùránì Kẹ́rímù ọlọ́run náà sọ pé ali adullukum ala tijaratin tunjikum min asabil alim ọlọ́run ní ǹjẹ́ jẹ́ kí n júwe fún yín òwò kan tẹ́ máa ṣe o tó máa là yín bá ń pa èsì yín ń parọ́ ọjà kan dún bí helicopter ni ọlọ́run ní ǹjẹ́ jẹ́ ń júwe fún yín òwò kan tẹ́ máa ṣe tó máa là yín níbi ìyà ẹlẹ́ta kí ni o ìyà ẹlẹ́ta ìlérò bá ń lò fún ẹ̀nà ibi ìyà ẹlẹ́ta ìlérò ẹ jẹ́ kí n júwe òwò tẹ́ máa ṣe fún yín tó máa là yín níbi ìyà ẹlẹ́ta ìlérò ọlọ́run ní tu'minuna billahi wa rasulihi ẹgbọ́ lọ́wọ́n ọba gbọ́ ẹgbà náà bí gbọ́ ó ti gbàgbọ́ kó wá refresh ìgbàgbọ́ ẹ̀ sí refreshment kó balance pé mo gbàgbọ́ ẹ̀ tẹ́lẹ̀ but jẹun tuntun gbàgbọ́ mi gbàgbọ́ dáadáa kí n balance tu'minuna billahi wa rasulihi ó ti gbàgbọ́ ó wá refresh ìgbàgbọ́ ẹ̀ ọlọ́run wá ní wá tujahiduna fi sabili what fi sabilillahi kó wá máa wá sapá sára sójú ọ̀nà tọ́lọ́hun bí amwalikum pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ wa anfusikum pẹ̀lú ẹ̀mí rẹ̀ zalikum khairun lakum in kuntum ta'lamun ọlọ́run ní jẹ́ kí n júwe fún yín o al adullukum ala tijaratin tunjikum min asabil alim ọlọ́run ní ǹjẹ́ máa jẹ́ kí n júwe owó kan fún yín ala tijara business
ǹjẹ́ jẹ́ kí n júwe fún yín òwò kan tẹ́ máa ṣe o tó máa là yín níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro ibi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro ọlọ́run ní ṣe máa jẹ́ kí n júwe fún yín ǹjẹ́ al adullukum ala tijaratin tunjikum min azabil alim ǹjẹ́ jẹ́ kí n júwe fún yín ala tijaratin lórí òwò kan tunjikum min azabil alim tó máa là yín níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro àbí bẹ́ẹ̀ kọ́ ni tó máa là yín níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro ọlọ́wà ní tu'minuna billahi ẹgbọ́ ọlọ́run ọba gbọ́ o jupajusẹ̀ rẹ̀ lẹ̀fọ́ lọ́hún jẹ́júwe business tó máa ṣe fún ẹ tó máa là ẹ́ níbi ìyà ẹ̀mí ọlọ́run ìyà ọlọ́run tó máa là ẹ́ ń bẹ̀ ọlọ́run ní kò ń júwe fún ẹ ọlọ́run wá ní tu'minuna billahi ẹgbọ́ ọlọ́run ọba gbọ́ wa rasuli ẹgbà náà bí gbọ́ tó bá gbọ́ pàná bí sọ pé tẹ̀lé tó bá gbọ́ pọ́ ọlọ́run ọba sọ pé tẹ̀lé n tó máa là ẹ́ níbi ìyà asabul alim tó máa là ẹ́ níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro nìyẹn o ọlọ́run ti clear ẹ̀ ọlọ́run wá ní tu'minuna billahi wa rasuli tẹ̀lé ọlọ́run kí lórúkọ ẹ̀ gbàfọ́ ọlọ́run gbàfọ́ ànábì tẹ̀lé tọ́lọ́run bá sọ tẹ̀lé tọ́lọ́run mọ́mọ́ bá sọ ọlọ́run wá ní watujahiduna fi sabilillahi kó wá máa sapá sára sójú ọ̀nà tọ́lọ́run kó wá máa gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ṣé o mọ̀ pé tujahiduna fi sabilillahi lèmi náà bá wá láti ìlú òyìnbó ni mo bẹ́ sínú plane pé iṣẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ jẹ́ kí mi náà bá wọn lọ rú pọ́npọ́n jẹ́ kí mi náà lọ bá wọn gbé yẹ̀pẹ̀ jẹ́ kí mi náà lọ bá wọn máa pariwo pé fi sabilillahi wọ́n nídìí ẹ̀ ń bẹ́ o ẹ support iṣẹ́ ọlọ́run o tujahiduna fi sabilillahi nìyẹn mo fi business tèmi lẹ̀ mo fi gbogbo nǹkan mi lẹ̀ mo wá sáwá sójú ọ̀nà títọ́ ọlọ́run pé títọ́ ọlọ́run ló kàn o jẹ́ kí mi náà bá wọn wá kí wọ́n bá wọn máa pariwo fi sabilillahi kí gbogbo tá a bá nídìí ń bẹ̀ kó lè ṣeé ṣe kí mọ́ṣáláṣí lè lálẹ́ òbí ẹ̀fọ́ tujahiduna fi sabilillahi òun nìyẹn mo sá kúrò nílùú òyìnbó àṣẹ tó bá yẹ pé mo tiẹ̀ jókòó sílùú òyìnbó ni coronavirus bóyá kò bá ká mi mọ́ ìlú òyìnbó ó wá lè máa ọlọ́run lè máa wà kárára kó mú mi o ṣùgbọ́n ọlọ́run ọba ṣọ́ mi mo kúrò ní ìlú òyìnbó tán ni mo dé padà ní ogun coronavirus ló ṣẹlẹ̀ ó ti ń bọ̀ but kò tí àmọ́ pọ́n máa ti gbogbo olú pa báyìí mo sá kúrò mo wá ṣètò ọlọ́run lọ́nà ọba náà wá wò pa ok ṣe iná ẹ̀ plug ti yọ ni kí bátìrì máa kú o lógun coronavirus yọ lásá kúrò ní lákú òlú òyìnbó ládé nàìjíríà tán náà ní kan ti gbogbo bọ́dà pa ok o ẹ ti gbogbo bọ́dà àwa ṣáà ti dé wọ́n tó wá ní kan máa lọ kó wa wá ṣé mi tí mo wà ní nàìjíríà kí wọ́n fa àwọn ọmọ mi lẹ̀ ní nàìjíríà kí n máa sá lọ kí ní coronavirus ó wà ní nàìjíríà o wọn ò lè tọ́jú mi dáadáa nàìjíríà kí wọ́n máa sá lọ lóyìnbó èmi ò gọ́ ànábì ní tó bá gbọ́ pé coronavirus pé kíní àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ nílùú kan má jáde kó ń bẹ̀ ànábì ní má jáde kí wọ́n á torí pé wọ́n gbé plane nílẹ̀ kan fi wá kó wa kémi náà wà ní mi náà lọ mo sá lọ gbọ́ mo sá lọ àwọn yẹn gan ni coronavirus pọ̀ sí i tó ń disturb wọn kò fi bẹ́ẹ̀ pọ̀ dáadáa nàìjíríà kò fi bẹ́ẹ̀ pọ̀ dáadáa ní nàìjíríà kí ni plug kí ló tó ń yọ ọmọ rẹ̀ ó ti yọ kí ló dé plug tó ń yọ wá electric má lọ gbé mi o inú àwọn àfẹ́ ẹlẹ́bùn á dùn ní o wọn náà pẹ́ o àwọn ti fẹ́ electric gbọ́mọ àlè wọn náà ti fẹ́ electric gbọ́mọ àlè inú wọn á dùn bí inú àwọn àfẹ́ ẹlẹ́bùn á dùn bàjẹ́ wọn náà electric ti gbọ́mọ àlè ẹ bá mi ti kí lórúkọ ẹ bọ ẹnu chájà yẹn bọ kí lórúkọ yẹn dáadáa níbi bẹ́ẹ̀ ó dàpọ̀ ti yọ ẹ bá mi ti bọ̀ anyway ọlọ́run wá ní watujahiduna fi sabilillahi kẹ́ a máa sapá sara sójú ọ̀nà tọ́lọ́run bí amwalikum ẹ̀yà gbélẹ̀bẹ̀ ó ti ń ṣe gbogbo ẹ̀ ti ń ṣe fílẹ̀bẹ̀ ọlọ́run ní bí amwalikum tujahiduna fi sabilillahi kó wá máa sapá sara sójú ọ̀nà ó ti ṣe
kó wá máa sapásara sójú ọ̀rọ̀ tó lọ́hùn bí àmúwálìkùm pẹ̀lú ọ̀rọ̀ rẹ owó tó ní àmúwál ń tó kójọ ń tó ní ọlá rẹ nọfọlọ́hùn ntọ́lọ́hùn sọ nìyẹn owó tó ní nọfọlọ́hùn gbogbo ń tó kójọ nọfọlọ́hùn. Sheikh wa Abdullahi Mustapha kò mà ní bàjẹ́ fún yín Sheikh wa Abdullahi Mustapha nìyẹn ọlọ́njọ́ máṣáàjẹ́ pẹ́ fún wa ọlọ́lá awúláwálá quwwata illa billahi al-aliyyil azim. Mi ń wo nǹkan sẹ́ndì ni anyway bí àmúwálìkùm ọlọ́run sọ pé pẹ̀lú ọ̀rọ̀ rẹ o wà anfusikum kí ló ti kí ní ṣéèkì ìsàlẹ̀ ló ti ṣéèkì kò ń ṣe bíbá ẹ̀ mọ́ ó ti ṣéèkì ìsàlẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ gbogbo ẹni tó bá lówó lọ́wọ́ kò nà fọlọ́hún kí ní ẹ̀ ti ṣéèkì inú ẹ̀ ti ṣéèkì ìsàlẹ̀ ó ti ṣéèkì òun ló jẹ́ kí fáànù yẹn kú pẹ̀lú ọ̀rọ̀ rẹ owó tó ní nà fọlọ́hún wà anfusikum pẹ̀lú ẹ̀mí rẹ ẹ̀mí kò wọlé dára ẹ̀ tẹ̀lé ni pẹ̀lú ẹ̀mí ẹ̀ ọlọ́wà ní zalikum filẹ̀ bẹ̀ ó ti dábẹ́ ọlọ́wà ní zalikum filẹ̀ bẹ̀ zalikum khairun lakum in kuntum ta'lamun ọlọ́wà ní ṣúọ́lẹ̀ ilé lólóore fún yín o tó bá jẹ́ pé ẹ ṣe kí ni o ẹ mọ̀ tẹ́yìn bá ṣe kí ni o tẹ́ bá jẹ́ ni tó mọ̀ tó bá jẹ́ pé ẹ ṣe kí ni o tẹ́ bá jẹ́ ni tó mọ̀ tó nílàákàyè lórí tẹ́ bá mọ̀ kẹ́nà fọlọ́hún òun ló pè yín kọ́lọ́njọ́ má ṣe bá wa kún gbogbo ẹ̀yin tẹ́tí ná lọ́wọ́ kọ́lọ́n bá wa bùkún yín o gbogbo ibi tẹ́tí mú lọ́tún lọ́sì tí ẹ̀ ń gbìyànjú àti ná fọlọ́hún àgbàná ọlọ́njọ́ má jẹ́ kó wọnú àrísìkì yín àríìtóná dàwámù fákìrì arómáyé òṣì tọ́lọ́ máa ń dẹ sáwọn àwọn ẹlòmíì kọ́lọ́njọ́ kó má dẹ sí yín o kọ́lọ́njọ́ kọ́lọ́ má dẹ arómáyé òṣì sí yín o òṣì tó máa ń dúró ti ni tí ò kí ń kúrò òun náà ń pè ní àrùmáyé òṣì kọ́lọ́njọ́ kó wọlé agbára ẹ̀ kó wọlé ògo ẹ̀ kó má dẹ òṣì sí yín gbogbo bẹ́ẹ̀ ṣe mú jáde tẹ́ ń na kọ́lọ́nba àbùkún gbogbo yín pátápátá kọ́lọ́nba àbùkún gbogbo ẹ̀yin sísítà wa ẹ̀yin bírọ́dà wa tẹ́ ń na owó yìí kọ́lọ́njọ́ bá àbùkún yín ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim kò sí àsìkò púpọ̀ torí mo ní láti dé àwọn tó wà ń bẹ̀ wọ́n ti ń send message sí mi kí n yọjú sí àwọn náà ní ibẹ̀ tó bá di ní alẹ́ láṣẹ ọlọ́run a máa tún pàdé ní orí program láṣẹ ọlọ́run lálẹ́ kọ́lọ́ má dojú sí gbogbo wa ọlọ́run má yẹ̀yẹ́ wa ìdáwọ́lé gbogbo wa ọlọ́run jọ má ṣàjọyọrí sí dáadáa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ń kóṣẹ́ ọlọ́run lọ́wọ́ kọ́lọ́ bá wa kún yín gbogbo ẹ̀yin tẹ́ tó sáré support ń sìn toro onígi tí mo ní kókó gi wá ó ti ń jáde lẹ̀ ó tẹ̀ ti jáde ní ìyókù ó dàpọ̀ máa kó yókù dì láìpẹ́ yìí kápẹ́ńtà tó fún wa ní price àyìnbá bẹ́ẹ̀ a máa mú a máa ná ni fún price tó fún wa kó má pa wá àbí ká kó kúkú bò pé àjọ tó lọ lọ́hùn bóyá àdé máa dọ̀bálẹ̀ fún ni ìkan ṣe kan bẹ̀ gbàtà ti ní a nídìí kápẹ́ńtà kí kápẹ́ńtà kan yọjú àti ìrìbọ̀ tó bá pọ̀ náà ló takú pọ̀ fẹ́ bá wa ṣe tí price ẹ̀ bá ti fẹ́ pọ̀ jù àtúwẹ́ lómi tó bá sáré bá wa kan kíní yìí ni a lè jẹ́ kó fi price olóhùn fẹ́ gba 250,000 ló chájú wa pé òun fẹ́ gba owó yẹn pọ̀ ó pọ̀ òṣòwò kékeré kọ́lọ̀ ìjọba kún gbogbo ẹ̀yin tẹ́ ń support gbogbo ẹ̀yin brother wa ẹ̀yin sister wa tẹ́ ń support kọ́lọ̀ bá wa káyìn náà lọ́wọ́ kọ́lọ̀ ìjọba kún yín lọ́wọ́ ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim ẹ jẹ́ ká tún pàdé ní alẹ́ kọ́lọ́ má ṣàṣe rọrùn gbogbo àwọn àgbàlagbà tí wọ́n múṣẹ́ ọlọ́run dání tó ń support kọ́lọ́ bá wa káwọn náà lọ́wọ́ látòrí Sheikh wa Imran Eleha tí ẹ pé wọ́n dúró tán pé òdodo ní parẹ́sẹ̀ àwọn náà dúró re àwọn Sheikh wa Imran Eleha àwọn àfa wa kí ló ń porúkọ ẹ̀ Sheikh wa Akeugba Gold táwọn náà dúró pé yes save your soul kò ní ṣubú gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ dúró bẹ́ẹ̀ ọlọ́njọ́ má dojú tì yín o gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ dúró bẹ́ẹ̀ ọlọ́njọ́ má dojú tì yín o àwọn látara bẹ́ẹ̀ àtúntara bẹ́ẹ̀ kí ẹ̀gbọ́n mi ṣe Sunday Igboho ẹni àdúà
ẹni àdúrà làwọn náà dúró pé irọ́ kò gbọ́dọ̀ iṣẹ́ ọlọ́run lélẹ́yìí kó máa lọ bẹ́ẹ̀ àwọn náà fún support ni kó máa lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ support bẹ́ẹ̀ kọ́ ló ń bá wa kún yín Alhaji wa Ridwan Badmus àwọn tí wà nìyẹn kọ́ ló ń jọ má jára kẹ́yìn láéláé ọlá àti tóbi ọlọ́run sista wa Táwa Kálítù Dèjì kọ́ ló ń bá wa bùkún yín ọlọ́run jọ bá wa bùkún yín gbogbo ẹ̀yin tẹ́ ń support kọ́ ló ń jọ bá wa bùkún yín o ọlọ́run má jára kẹ́yìn ọlọ́run má dojú ti gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ ti ń support tipẹ́tipẹ́ kọ́ ló ń bá wa support ẹ̀yin náà o ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim Alájà wa Rámídé Táíwò Alájà wa Bàsírà Alájà Rámọ́tà màmá wa onítọ̀ọ̀ràkúnmí kọ́lọ̀mbà àbùkún yín Alájà wa Làtífà kò ní bàjẹ́ fún yín ìyá wa Alájà wa Làtífà àwọn ẹ̀ṣẹ̀ ń dé ni lọ́njà aṣoríire jọ́ tó bá ń pín owó tó ń pín gbogbo nǹkan Ọlọ́run ní yọ yín sẹ́yìn bẹ́ẹ̀ ìyá wa ẹ̀ṣẹ̀ ń wọlé ni Ọlọ́run ní yọ yín sẹ́yìn. Sista wa Ọládèjì Kàfílát kọlọmba wa kún yín ọlọmba wa kún yín sista wa Ọládèjì Kàfílát sista wa Táwa Kálítù Dèjì kọlọmba wa kọba pọ́yìn náà lọ́wọ́ o tó bá di alẹ́ ẹjẹ́ àpàdé fíṣẹ̀bílílà yìí ń lọ o gbogbo ẹ̀yin tẹ́ ń sọpọ́ọ̀tì fíṣẹ̀bílílà yìí ń lọ o àká nọ́mbà wa nìyẹn o ẹjọ́ o àti fẹ́ sápò ń bẹ̀ ẹ má fi fíṣẹ̀bílílà ìdìwọ̀ amúlọ́wọ́ ẹ̀yẹ́kẹ́mi náà bá wọn lọ gbé igi sókè kí iṣẹ́ ọlọ́run bá lè máa lọ kémi náà bá wọn nọgi fún káfíńtà kí lọ ṣe lébọ̀ ń bẹ̀ bí alébúrà ni ìkọ́ ń bẹ̀ ọlọ́run máa ṣàṣe rọrùn ọlọ́run máa ṣàdùn gbogbo wa nù ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk ẹjọ́ o bàbá kú lórí program gbogbo ẹ̀yin tẹ́ bá tó padà wo program ẹjọ́ fi sabilillah ó yẹ ń lọ fasalam alaykum wa rahmatullahi wa barakatuh. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. Assalamu alaikum gbogbo mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé díẹ̀díẹ̀ ládìẹ ń díẹ̀ kálí bá wa ṣe hajj rọrùn lọ́dún tó ń bọ̀ níléeṣẹ́ hajj Masrur ṣe sílẹ̀kùn àǹfààní san díẹ̀díẹ̀ fún gbogbo ẹni tó jàrán kan Mákà Mádínà ẹkú tìmọ̀tiwa níléeṣẹ́ hajj Masrur wípé bá a ti wí là ṣe ìtọ́jú tó gáyàtà fáwọn alálàájì wa ilégbé rọrùn ní Mákà àti Mádínà ọkọ̀ ọlọ́yẹ lóòrèkóòrè síárà ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dóṣò lẹ́ẹ̀mejì lójúmọ́ fáwọn tó sanwó ẹ̀ ilégbé tó jọjú ní Mẹ́kà òun Mẹ̀dínà mélòó la fẹ́ kà lẹ́yìn àdípèlé ẹ wá gbọ́ o umrah Ramadan 2020 May 10 lágbéra tá a sì padà dé ní May 25 ká tó wá ṣe hajj ní July 20 sí August 10 ẹ̀yà lọ fowókọ́lẹ̀ ní hajj Masrur tó wà ní Ajadilawa Central Mosque No. 24 Tokunbo Street Lagos Island tàbí kẹ́ ẹ pé Amir Komorudeen Ajala sórí 08023364653 ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé hajj Masrur làwọn ń bá lọ. Muhammad Nabina òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi wòsàn ẹ̀ tí nídìí. ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa As-Sunnah Islamic Medicine? ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. tí ó sì wúwo gbọ́ àìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká. bíi abatu sauda black seed oil bọ́ọ̀lù ibli miracle in camel ìyẹn omi rànkómi hell water olive pomace oil tó jẹ́ gidi As-Sunnah mixture akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí ní As-Sunnah Islamic Medicine àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o èyí tí ó tún palẹ̀ kọ́ mọ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà káyà ọmọ dun ni ẹ̀yìn ríro tó fi mọ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè máa bọ̀ ní As-Sunnah kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara As-Sunnah Islamic Medicine wà ní Brooklyn
Human Rights SE231JL ní UK London telephone 074-8083-9910 Asuna Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ́ lọ́hùn.